ṣé rí àrò ògiri èmi ọmọ bí gbogbo ọ̀nà ṣe wà lára ògiri sà gbogbo tó gé ní kọ̀ọ̀kan ó sì ń gba inú ògiri lóde ń jáde gbogbo wọn wá kí sójú kan náà má o ó wá di pé ògiri yẹn wá ń lanu wọ́n wá ń jáde síta kálukú wọ́n ń sáré lọ síta mi ò mọ̀ pé mo wà nú Emere tẹ́lẹ̀ nígbà yẹn mi ò mọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń dá iná mo rí iná ní ẹ̀gbẹ́ mi báyìí tí wọ́n dá iná yẹn tí iná yẹn ṣe yáyáyá wọ́n ní ilẹ̀ o wọ́n jókòó ọ̀gá wọn wá gbé odó ó jókòó síbi àkàtà mi báyìí mo fẹ̀yìn sùn ni àwọn ẹmẹ̀wà wọn wọ́n jókòó báyìí wọ́n mú kinní tó fi ń ṣe bí ayin ọkọ̀ wọ́n fi dólẹ̀ báyìí gbogbo wọn mú dání gbogbo wọn báyìí wọ́n ní níbo ló lọ láti jọ yìí tá a rí ọ wọ́n láti ń wọ̀ àti fẹ́ pẹ́ ti pẹ́ mò ń wo general overseer wa mò ń wọ̀n lórí bẹ́ẹ̀dì mò ń wo ìyàwó wọn lórí bẹ́ẹ̀dì wọ́n lè gbà mí wọ́n lè dìde. ibì kan náà lẹ́jọ́ sùn sí. ibì kan náà lájọ́ sùn sí wọ́n dá iná yẹn ní ìlọ́pọ̀ wọ́n wá ní kán dè mí lọ́wọ́ kán dè mí lẹ́sẹ̀ wọ́n dè mí nítòótọ́ gbogbo ọwọ́ gbogbo ẹsẹ̀ wọ́n ti dè mí wọ́n fòkun wé mi gan ni so mi lè jàǹpata wọ́n ní òní lópin kán jù mí sí. ẹ̀yin nìkan lẹ ń rí wọn. èmi nìkan ni mo rí wọn a sì jọ ń sọ̀rọ̀ báyìí náà ni. Yorùbá Gidi TV. gbogbo ẹ̀dá ènìyàn olóòtú gbogbo ẹ̀dá ènìyàn ló ní òrìṣà àyà o ẹni tí òrìṣà àyà ò bá kúrò kó tó fẹ́yàwó ìfẹ́kùfẹ́ ló máa fẹ́. òrìṣà àyà. bẹ́ẹ̀ ni. ẹ sọ pé láwọn àsìkò kan nínú ètò tá a ṣe kọjá ẹni ẹ máa fa igbó gan pé tẹ bá fẹ́ bírèkì àwẹ̀ báyìí pé igbó lẹ fi bírèkì àwẹ̀ ṣe gbogbo ẹ̀. mi ò kúrò kó bá yẹ pé ìgbà yẹn mo fẹ́yàwó ni bọ́ọ̀lùgì ni bá fẹ́. bọ́ọ̀lùgì obìnrin. ṣé nígbà tí wọ́n fẹ́ wá dẹnu kọ yín pé àwọn fẹ́ kẹ́ ẹ máa fẹ́ra ṣé wọ́n sọ fún yín táwọn jẹ́ tẹ́lẹ̀ irú èyàn táwọn jẹ́ pé àwọn máa ń mú gbó àwọn èyí tí ẹ ṣe èèyàn ọlọ́run bíi tàsìkò yìí tí wọ́n ṣàlàyé fún yín. rárá o wọn sọ o. Yorùbá Gidi TV. àwọn olùyìnbó máa ń pè kíní kan ní communication ìbára ẹni sọ̀rọ̀ obìnrin mi kò tiẹ̀ ní fẹ́ gbọ́ ntọ́kùnrin wí bẹ́ẹ̀ ni ọkùnrin ò ní fẹ́ gbọ́ àní ọkùnrin mi àní ṣé obìnrin ní sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ náà rèé obìnrin máa ní mìíràn pé sọ̀rọ̀ náà yóò tiẹ̀ mọ tiẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ ọkọ tó fẹ́ nìyẹn ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà Ìbílẹ̀ sọ pé tẹríba fọ́kọ ẹ̀ ọkọ tèmi o inú wọn máa ń dùn sí mi o torí pé màá ṣe ọbẹ̀ fún wọn màá wá jẹ mo mọ kíní kan tí ọkọ mi like tí mo dẹ̀ máa ń ṣe fún wọn ní ọ̀dọ̀ wọn lọ màá rí pé mo ṣe fún wọn màá rí pé ọbẹ̀ tí ọkọ mi fẹ́ màá ṣe fún wọn àwọn ọmọ sìn bá ṣe ń ṣe bẹ́ẹ̀ bá jọ oúnjẹ patí mi gan-an tó bá jọ máa gbà ó kàn jẹ́ ní oúnjẹ gidi. mo ṣe oúnjẹ àgbà fún màmá mo ṣe ẹ̀gúsí yẹn tẹ́ ẹ bá ń jẹ ẹ̀gúsí nígbà yẹn báyìí ẹ̀gúsí yẹn ó máa yí lẹ́nu báyìí ni. bí ẹni jẹ yín. bí ẹni jẹ yín ẹ ṣe máa tún pẹ́ ó máa yín ni máa tún pẹ́ lẹ́nu. tí èèyàn bá ti mọ̀ pé bí ìyá ọkọ ìṣeré rè ẹ jọ torí Ọlọ́run àádọ́dẹ ni ó. obìnrin sọ̀rọ̀ ẹ̀ dọ̀dẹ̀. èèyàn àádọ́dẹ ni kó lè jẹ ráyè jẹun kó lè jẹ ráyè pẹ́ kí n lè lálàáfíà Bíbélì ṣe sọ. kí ni nǹkan tóbìnrin tó ń fẹ́ torí ìyá ọkọ mi burú ń tòótọ́ fàlíwèrè pé ni. torí pé ọmọ ẹ̀ ló fẹ́ kò fẹ́ ìyàwó yẹn rárá o bí ẹni pé kó lọ ìṣe ní. bọ́n bá jọ jókòó á tì dànù á fojú tì dànù bọ́n jọ ń jẹun á fojú tì dànù ẹ wo sùúrù ní kíyàwó yẹn lọ ní o òun ló máa pẹ́ torí àwọn yẹn máa tó lọ. Yorùbá Gidi TV. fún àwọn ẹbí ọkọ rẹ ní ọ̀rọ̀ sọ rí bí ẹni pé ò rí gbọ́ bí ẹni pé ò gbọ́ sátífíkẹ́ẹ̀tì tó gbà yẹn lọ́ọ́ rí bọ́bì kan ilé ọkọ ló ti dé yẹn. Yorùbá Gidi TV. ṣé èmi tiẹ̀ yẹ lẹ́yìn tó yẹ kó fẹ́ omidan tí ò mọ ọkùnrin. nígbà tẹ́yìn àti màmá fẹ́ra wọn ò mọ ọkùnrin rí. wọn ò mọ ọkùnrin èmi ò dé ṣáájú wọn. ìgbà tí mo ṣe fẹ́ ìyàwó kì í ṣe gbogbo fámìlì ló gbà á ṣùgbọ́n ìwà ló fi tún ara ẹ̀ ṣe lọ́dọ̀ wọn ló fi jẹ́ kí wọ́n mọ̀ pé eléyìí kì í ṣe ìyàwó ọmọ ni. Yorùbá Gidi TV. àwọn ọkùnrin ò jẹ́ kí n gbádùn bí mi ò ṣe fáìn báyìí pé kínní jẹ́ mọ̀ pé àwọn ọkùnrin ò jẹ́ kí n gbádùn títí tí mo fi ṣe tó ó kù ọ̀sẹ̀ méjì
tí máa ṣe ìgbéyàwó ẹlòmíì sọ pé yes ó yá owó tí mo sọ gbọ́ pé mo fẹ́ ṣègbéyàwó ní ìjọba ìbáyìí òun ò gbọ́ o. Yorùbá Gidi TV. ìbàrí ayé ìsọ̀tọ̀ Ọlọ́run ni ọmọ máa rí ti ẹni ya Jésù kí ni kò orí kò sorúkọ tó ẹ síwú gbogbo ẹ̀ náà ń pè ní gbogbo ìgbà yẹn oríṣiríṣi a máa fi mí ṣe yẹ̀yẹ́ mo kúkú wá lọ padà lọ mo wá gba ìtìjú yẹn ìpè nítorí kí náà fi ń ṣe torí láti bá mi lò àṣé bí mo ṣe ń lo àsán ti dẹ pápẹ́ lẹ̀ fún mi tí mo dé ibì kan kò sí ẹni tí mo lè pè bẹ́ẹ̀ rárá bó ṣe yọ sí mi ni jígà ọkùnrin yẹn jígà náà méjì mi náà ni ọmọ ìlówó lọ́wọ́ ìyá ẹ̀ lówó lọ́wọ́ gbajúmọ̀ ni ló bá ní àti sọ fún ẹ ò gbà kọ́yá ẹni tó bá fẹ́ pè wá pè báyìí àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí wọn ò jẹ́ kí n gbádùn gan ìyẹn àwọn nǹkan tí mo bá pàdé bẹ́ẹ̀. láwọn tán jẹ́ pásítọ̀ wọ́n tún jẹ́ pásítọ̀ ṣá wọn ò jẹ́ kí n gbádùn. wọ́n fẹ́ báyìí lò pọ̀. àwọn alàgbà bó o bá fẹ́ bó o kọ̀ ni. Yorùbá Gidi TV. ní ọdún yẹn ó dà pé kò ní sójò mọ́ lọ́rùn ni a dẹ̀ dá òjò dúró fún program tá à ń ṣe kò ní yẹn dúró bá ti ń parí program àwọn kan tẹ̀lé jáde òjò tẹ́ ẹ tíàtì ẹ má tí ì sí ìjẹ́ lórúkọ Ọlọ́run tí bàbá ọmọ àtẹ̀ mọ́ ìwọ òjò mi ò tí ì sọ tán àwọn tó jẹ́ síta òjò yẹn pa wọlé ṣérú àṣẹ yẹn kí wọ́n á fi dojúkọ ìdílé mi. Yorùbá Gidi TV. létí Jésù bá ń gbé ilé ayọ̀ ni ilé ayọ̀ ni ilé ayọ̀ ni ilé tí Jésù bá ń gbé ilé ayọ̀ ni ilé ayọ̀ ni. ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ̀n èèyàn wa ní gbogbo ibi tẹ́ ti ń láǹfààní láti máa wo ìkànnì Yorùbá Gidi TV ọ̀rọ̀ tá a sọ lónìí yóò ṣàǹfààní fún ọ̀pọ̀ àwọn èèyàn tí wàhálà ń ṣẹlẹ̀ lọ́wọ́ láàárín àwọn àtọkọ wọn tí ọkọ ìyàwó ti ń wò pé ṣé ilé yìí ò ti túká ná ṣé òun àti ìyàwó òun sì lè jọ wà padà ọ̀pọ̀ ọmọ tó ń wò wípé bàbá àti ìyá òun wọ́n ti fọ́n ká kí ni kóun ó ṣe Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹ láǹfààní láti gbóhùn látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti nírìírí tí wọ́n sì tún jinlẹ̀ nínú ẹ̀mí ẹ káàbọ̀ sórí tó sá ẹ káàbọ̀ sórí tó má. ẹ káàárọ̀ olóòtú. ẹ ṣeun gan ni ẹ bá ní dárúkọ yín dáadáa fáwọn èèyàn tó bá ṣẹ̀ṣẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́. orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run Paul Adéayé ni láti ìjọ Voice of Last Days Apostolic Mission. màmá ẹ bá ń káwọn èèyàn. mo kí gbogbo ẹ̀yin ènìyàn ní orúkọ Jésù Kristi ẹ̀yin tí ẹ̀ ń wò wá tẹ̀sí ń gbọ́ wá àlàáfíà Ọlọ́run á máa jẹ́ ti orúkọ mi ni Rev.Mrs. Ayẹni. tá a bá wo àwùjọ wa lónìí nǹkan ọ̀rọ̀ gbọ́ rárá tó fi jẹ́ wípé ọ̀pọ̀ ìdílé ló ti túká ọ̀pọ̀ ìgbéyàwó ló ti fàya bí aṣọ ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà mọ̀ pé ẹ ti ní ìrírí tó pọ̀ dáadáa kí lẹ̀yin rò pé ó ń fà á tí ọ̀pọ̀ ilé fi ń túká ìgbéyàwó ọdún kan ọdún méjì ó dẹ̀ fàya. Bíbélì wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe. Ọlọ́run ni olùdásílẹ̀ ìgbéyàwó. Kò sí ìdílé tí ò bá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ò bá gbé lórí Ọlọ́run tó máa dúró. Ẹni tó ní nǹkan là á jẹ́ kó ṣe. Òun lẹ́lẹ́dàá wa òun ló wò nínú àánú rẹ̀ tó wò pé Ádámù gbà tó dá Ádámù pé kò yẹ kó nìkan wà òun ó ṣe ọ̀nà tó dàbí rẹ̀ fún ó sì dá Éfà ó fi tì í títí di òní Ọlọ́run ló sì ń ṣe ìpìlẹ̀ ìdílé pàápàá ìdílé aláyọ̀ ìdílé tó bá ní ayọ̀ ìdùnnú àti ìtura
yóò jẹ́ ìdílé tá a kọ́ sórí Kristi àpáta. Irú ìdílé bẹ́ẹ̀ ìfẹ́ àjọba, kì í ṣèfẹ́ dábẹ́ èèyàn kọ, kì í ṣèfẹ́ torí property tàbí owó, ṣùgbọ́n yóò jẹ́ ìfẹ́ àti ọkàn wá. Ọlọ́run kì í ṣàṣìṣe. Ó dà màmá bàbá ní àwo yí ọ̀rọ̀ wò, ọ̀pọ̀ ìgbéyàwó tí ń túká, kí lẹ wòye pé ó ń tú wọn ká? Èèyàn gbọ́dọ̀ mú òfin ìgbéyàwó láti ìgbà tí mo ti wà ní ọmọdé. Ó ní mo ti máa ń kíyèsí ìdílé tó dáa àti èyí tí ò dáa. Mo ní àǹfààní láti wà ní ìdílé tí ó dáa. Ẹni yẹn jẹ́ bàbá fún mi, ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà, ṣùgbọ́n wọ́n tún jẹ́ bàbá mi nínú Olúwa. Rev.Mrs ni wọ́n ti kú báyìí. Ẹni yẹn à ń pè wọ́n ní Rufus Ọládèjì ní ìlú Èkó lọ́hùn. Mo wo ìdílé wọn nígbà yẹn. Ìyàwó tí wọ́n fẹ́ tó bá máa gbé oúnjẹ sílẹ̀, tí mo kọ́kọ́ máa ń wò nìyẹn, á kúnlẹ̀, mò ń wò. Tó bá máa gbé oúnjẹ sórí tébù, ìgbà yẹn à ń pè kinní kan ní kinní tí wọ́n máa ń fi atmakanza la máa ń pè nígbà yẹn. Wọ́n á fi bo oúnjẹ yẹn, anit. Á fún wa ní áǹkì kan. Tá a bá ti fọ abọ́ tán, a ní áǹkì ni ká fi nu gbogbo àwọn àwo, ká dẹ̀ nu spoon. Áǹkì yẹn sì gbọ́dọ̀ mọ́ ní gbogbo ìgbà tá a bá fẹ́ kó àwo síbi tí a máa ń kó sí, tàbí abọ́ tàbí ike. Omi ò gbọ́dọ̀ já sílẹ̀, a gbọ́dọ̀ nù dáadáa. Ìyàwó wa ni, ọwọ́ wa ni wọ́n fẹ́ lé. Ṣùgbọ́n èmi ò lọ wo àṣìṣe wọn o. Ìdílé yẹn gan-an ni mo lọ wò. Mi ì dẹ̀ dàgbà, kì í ṣe pé mo dàgbà, ní ṣe pé mo kéré, ṣùgbọ́n mi ò tí ì ṣe ìgbéyàwó. Torí mò ń sọ fún Ọlọ́run pé Olúwa, èmi ò fẹ́ ìgbéyàwó tán máa lura wọn. Tó bẹ́ẹ̀ mi ṣe rí mi mo di ìyàn. Mi mo di ìyàn o. Mi ìmọ̀ jàjà mo lè sọ̀rọ̀ o. Ṣùgbọ́n tó bá ti kan pé èèyàn bá mi yan odi, wàhálà dé. Bí mo ṣe máa ṣe tájọ dọ̀rẹ́ tí ó fi sọ̀rọ̀ sí mi yẹn, ìyẹn ni mo máa fẹ́. Bó bá tiẹ̀ máa pariwo lé mi lórí pé ṣé yín tẹ́ ṣe yẹn dá, inú mi á dùn. Àló ti fẹ́ sọ̀rọ̀, Ọlọ́run ò mà ṣe o. Torí pé tí tẹ́nìkan bá mi yan odi, á dàbí ọgbẹ́ ní ọkàn mi, inú mi ò ní dùn. Mi ní lè jẹun, kò sí tí mo ní lè ṣe mọ́. Gbogbo tí n bá ṣe ò tiẹ̀ ní lọ déédéé. Mo dẹ̀ ti pray pé wọ Ọlọ́run láti 1973 wo ni mo ti máa ń gba àdúrà nígbà yẹn. Torí mo wà níbi máa ń sọ fún yín pé àwọn tó ti gbé ìyàwó tó dáa, ibẹ̀ ni mo máa ń wá àwọn ìránṣẹ́ Ọlọ́run. So nígbà tí mo wá wọnú ìdílé yìí, ẹ̀kọ̀ọ̀kan máa ń lọ lu ọlùdé ń bẹ̀ o. Èmi ń gbé ní Gbọ̀ngàn àti Ilé Ifẹ̀, ṣùgbọ́n tá a bá ti lè ní ọlùdé díẹ̀ báyìí, màá ti sáré, màá ti lọ sí Èkó láti lọ kọ́ ẹ̀kọ́ ń bẹ̀. Obìnrin yìí, ìyàwó wa yìí, á tún sọ tí n bá ti dé, á lé mi ní kí n lọ máa tẹ́ bẹ́ẹ̀dì tán àtọkọ wọn fi ń sùn. Pé ó yá, sista, ẹ lọ tẹ́ bẹ́ẹ̀dì. Èmi ò wò gẹ́gẹ́ bí wípé ìyàwó, mò ń wò gẹ́gẹ́ bí ìyá mi àti olùkọ́ mi. Màá lọ síbẹ̀, màá sáré tẹ́ bẹ́ẹ̀dì yẹn. Aṣọ yẹn ná, a gbọ́dọ̀ máa fọ̀. Tó bá máa tẹ́ bẹ́ẹ̀dì, tuntun aṣọ tó fọ̀ tó mọ́ ló gbọ́dọ̀ fi tẹ́ bẹ́ẹ̀dì yẹn. Àti pillow, everything máa tẹ́. So bùrá mi ò ní mẹ́ni tí ó tẹ́ bẹ́ẹ̀dì o. Bóyá ìyàwó wọn ni wọn ò mọ̀. So wọ́n ṣàgbọ́dọ̀ bá ní pé kó mọ́. Tí n bá ti lè dé báyìí, inú ẹ̀ máa ń dùn ni. Torí pé
ìwà tí mò ń wù èmi náà wá rò lọ́kàn mi pé wẹ̀ tí Ọlọ́run bá yàn fún mi àwọn ìṣiṣẹ́ yìí òun ni màá máa gbé. mo rí i pé ó sì ràn mí lọ́wọ́. àwọn míì á sọ pé ìtẹríba fọ́kọ nígbà tí ìwé Éfésù sọ. ṣé rí ìwé Éfésù orí 5 yẹn ó rí ọ̀rọ̀ sọ ọ́ tá a bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 21 nípa kí obìnrin kó tẹríba fún ọkùnrin. just ti tẹríba ni àṣẹ Ọlọ́run nìyẹn. ṣé rí àṣẹ yẹn gangan ó lè mí wà áfítà lé lórí ó ní mo kú dojúkọ. tí obìnrin bá wà tí ò bá lè tẹríba fún ọkùnrin bó tilẹ̀ kó rí kò lè rí ilé ọkọ gbé. ọkọ yẹn máa jẹ́ bàbá ọmọ ẹ̀ ni òun náà máa jẹ́ ìyá ọmọ ni torí pé o ti rí ilẹ̀ kó tó fẹ́. torí nígbà tí èmi máa lọ́kọ tí mò ń gbàdúrà mo lólúwa ìfẹ́ rẹ ni mo fẹ́. ìbá àsì afọ́jú mo gbàdé bẹ̀ ìbá àsì afọ́jú ìbá àjẹ́ arọ nǹkan tí bá lè jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ ìfẹ́ rẹ ìbá àjẹ́ dúdú ìbá àjẹ́ pupa ìfẹ́ ìbá àgùn ìbá àmágùn ìfẹ́ Ọlọ́run ni tí mo rò pé tí n bá fẹ́ ti Ọlọ́run ilé tèmi náà dàbí ilé tiwọn á tiẹ̀ dájú lọ. bí mo ṣe bẹ̀rẹ̀ sí ń gbàdúrà Ọlọ́run dẹ̀ wá ràn mí lọ́wọ́. àìnítẹríba ó ń jẹ́ kẹ́lómi mọ́ rí ilé ọkọ pé ìtẹríba ló kọ́ gbé. then òfin ìgbéyàwó àkọ́kọ́ òun náà ni ìtẹríba yìí kí èdè kó máa yé èdè. àwọn olùyìnbó máa ń pè kíní kan ní communication ìbára ẹni sọ̀rọ̀. obìnrin mi kò tiẹ̀ ní fẹ́ gbọ́ ntọ́kùnrin wí bẹ́ẹ̀ ni ọkùnrin ò ní fẹ́ gbọ́. àní ọkùnrin mi àní ṣé obìnrin ní sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ náà rèé. obìnrin máa ní mìíràn pé sọ̀rọ̀ náà yóò tiẹ̀ mọ tiẹ̀ mọ̀ ọ̀rọ̀ sọ. ọkọ tó fẹ́ nìyẹn ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà Bíbélì sọ pé tẹríba fọ́kọ ẹ̀. a gbọ́dọ̀ ní bí a ṣe ń bára wa sọ̀rọ̀ ní ìlú ọtí ọgbọ́n. òwe orí 3 ẹ jẹ́ kí ìwé orí 3 láti ẹsẹ̀ 1 dé 3. ó ní ọmọ mi má ṣe gbàgbé òfin mi sì jẹ́ kí àyà rẹ kí ó pa òfin mi mọ́ nítorí ọjọ́ gígùn àti ẹ̀mí gígùn àti àlàáfíà ni wọn ò fi kún fún ọ. ṣé rí nígbà tí a bá ní òfin ìgbéyàwó obìnrin máa ń ní ẹ̀mí gígùn á tó pẹ́ nílé ọkọ á ní àlàáfíà ọkàn rẹ̀ á máa balẹ̀ á wọlé ẹ̀rù ò ní bà á tọkọ mi ìbá máa wọlé bẹ́ẹ̀ ẹ̀rù á bà á lọ lórí burúkú lòun tó fẹ́ lọ bá nù lé. àmọ́ nǹkan tó máa sọ báyìí káyà ọkùnrin tó máa lágara sí ohun tó fi owó rẹ̀ rà. ẹlòmíì ọmọ bá ṣe ń kúnlẹ̀ fọkọ òótọ́ ẹlòmíì lè kúnlẹ̀ dọ̀la kó kúnlẹ̀ dọ̀tán la o kó kúnlẹ̀ di ó tiẹ̀ má àwọn kan lára wọ́n fi kó àwọn kan bẹ́ẹ̀ ni tó jẹ́ ṣe pé tán bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ orí ìkúnlẹ̀ náà máa wà tó bá ní ẹ dìde ẹ jókòó wọn ní jókòó wọ́n fi kọ́ wọn bẹ́ẹ̀ ni ó dẹ̀ dá mo dẹ̀ láìkẹ́ ṣùgbọ́n ń gbọ́ kúnlẹ̀kúnlẹ̀ ò lè kúnlẹ̀ fọkọ ẹ̀ dépòdépò wípé gan pàápàá ó tún wá lè gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀. obìnrin tí ò bá lè kúnlẹ̀ fún ọkọ rẹ̀ tó láti inú ẹ̀mí wá ní ìkúnlẹ̀ yẹn ti máa wá a rí i pé kì í ṣe ọkọ kì í ṣe ìyàwó. ẹ wo Adam àti Éfà ẹ rí i pé ó respect ọkọ ẹ o a kàn ń sọ pé kí ni o gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ń tẹ̀sù ṣe pátá ọ̀rọ̀ tó sọ pátá ó sọ gbogbo ẹ̀ fún ọkọ rẹ̀ o. obìnrin míì ó ní àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ nígbà tí ọ̀rọ̀ kọ̀kọ̀ yẹn bá wá lu jáde báwo lọkọ yẹn ṣe fẹ́ fẹ́ràn ilé ń dàrú. obìnrin míì òfin ilé ọkọ báwo la ṣe lára ẹ̀ ni báwo la ṣe mọ iná dídá. iná dídá ṣe pàtàkì ó ń gbé ẹlòmíì kó nílé ọkọ. àwa lọ máa dáná bóyá màmá ẹ̀ bóyá wá kí màmá ló máa dáná. mo ní ọmọ kan ní ọmọ ẹni tó súnmọ́ mi kan ó jìnnà ó fọkọ tán ó wá wà ní òkèèrè lọ́hùn ìlú òkè ó wá máa ṣe ẹ̀gúsí ó wá pe mọ́mì ẹ̀ mọ́mì mi kí la máa kọ́kọ́ dà sí ná
mo fẹ́ ṣẹ̀gúsí ọkọ mi ní òun fẹ́ jẹ̀gúsí ìyá ẹ̀ ní tó ń bá ìyá ẹ̀ bá pè mí ó ní mi ìwà máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ mo lè fi sùúrù ṣe ni o Ọlọ́run dẹ̀ ti ṣe àti bọ́ sí ayé ọ̀làjú ẹ máa bẹ̀rẹ̀ sí ń kọ́ ni o ẹni kó ṣe bó ṣáà lè tan gáàsì bá ti lè tàn ẹ máa kọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ń kọ́ wàá kọ́kọ́ ṣe léyìí wàá kọ́kọ́ ṣe léyìí wàá kọ́kọ́ ṣe léyìí sẹ́ẹ̀sì mọ̀ pọ́n ìyá wa àtijọ́ ohun tán ìyá yẹn ń ṣe òtítọ́ ni wọ́n fi kó àwa o wọ́n á ní wọ́n ń fi ọwọ́ lọ ata òótọ́ àmọ̀ pé a ní stress ọmọ wa sí àní stress ní wàhálà ní kò ṣe ẹ̀dẹ̀ wo ọkọ mi ìfẹ́ rẹ̀ o ọmọ mi kò mọ̀ bá ṣe ń fi ọwọ́ lọ ata gbogbo ọmọ mi ló mọ̀ bá ṣe ń fọwọ́ lọ ata kò sí ọmọ mi kan tí ò mọ̀ torí lọ́dọ̀ ìyá tán bí mi gangan gbogbo wọn pátá ni ata gbígbẹ ni ata gbígbẹ òfin ìgbéyàwó ni màámi á ní mò ń kọ́ yín torí ọjọ́ iwájú wọ́n ní ẹ wo grandma wàhálà grandma tiẹ̀ ti pọ̀ jù dáàdì àní ibẹ̀ gan lẹ máa lọ grandma tí wàhálà wọn pọ̀ jù yẹn ibẹ̀ lẹ́ lọ wọ́n fi ọwọ́ lu ata gbígbẹ tí wọ́n bá dẹ̀ máa lọ ó gbọ́dọ̀ kùnà dáadáa àti ọjọ́ iwájú àwọn ọmọ yẹn mo ní ọmọ kan nínú ọmọ bíbí inú mi tó ti ṣe ìgbéyàwó ọkọ ẹ̀ ó láìkì fífọwọ́ lọ́ta kò sọ fún mi ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ìgbà ọmọ yẹn á ní mọ́mì mò ń lọ́ta ṣé ẹ ti gbé lọ ilé ẹ̀rọ ni á ní mọ́mì mò ń fọwọ́ lọ ni màá ló kárí mi ò wádìí ṣùgbọ́n mo mọ̀ mi ò dẹ̀ wádìí títí lẹ́nu ẹ̀ títí dì ìsìn owó like bó bá máa lọ ẹ̀wà à ń pè ní èrè lọ́dọ̀ wa tó bá máa lo ẹ̀wà yẹn á jẹ́ kó rẹ dáadáa á fi ọwọ́ lọ ẹjọ́ obìnrin wo ló lè ṣe yẹn ìyàwó tó ọkọ tó dẹ̀ fẹ́ ọmọ àgbà ló fẹ́ ọkùnrin mi à ń rí àṣẹ bí ẹni pé ò rí tó bá wò bí obìnrin ṣe ń ṣe bí ìyàwó ẹ̀ ṣe ń ṣe inú ẹ̀ máa ń dùn á sì máa súre ọkọ tèmi o inú wọn máa ń dùn sí mi o torí pé màá ṣe ọbẹ̀ fún wọn màá wá jẹ mo mọ kíní kan tí ọkọ mi like tí mo dẹ̀ máa ń ṣe fún wọn ní ọ̀dọ̀ wọn lọ màá rí pé mo ṣe fún wọn màá rí pé ọbẹ̀ tí ọkọ mi fẹ́ màá ṣe fún wọn mo fẹ́ bí first born mi ọmọ yẹn ti mú mi gan mo dẹ̀ kọ́ lọ́dọ̀ màá mi ṣe rí òfin ilé ọkọ ó yẹ kéèyàn ti mọ̀ nínú nígbà tó wà lọ́dọ̀ kí ni mo máa ṣe o ìyọkọ mi wà lọ́dọ̀ mi ìyọkọ mi máa jẹ ọkọ mi wọ́n ti lọ fún iṣẹ́ ìrànṣẹ́ wọ́n ní kán lọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ní sọjí níbi tó jìn ọmọ sì mú mi iṣẹ́ ìrànṣẹ́ ò ṣe é fi ilẹ̀ adágbére awi fúnra wa ó dàbọ̀ wọ́n sọ fún ọ̀kan nínú àwọn díkìn wa pé tọ́mọ bá ti mú ìyá yìí o ẹ bá mú lọ síbi tó ti máa bímọ wọ́n pray fún mi màmá rẹ̀ ńlẹ̀ kí ni màmá fẹ́ jẹ mo wá rántí pé màmá mi ti kọ́ mi ní ara òfin ìgbéyàwó tí n bá fi ìyá ọkọ mi sílẹ̀ tí ò jí oúnjẹ tí mi ì fi oúnjẹ sílẹ̀ ebi àpàyà yìí òótọ́ ọmọ tí mo fẹ́ lọ ṣe ebi àpàyà yìí màmá mi sì sọ fún mi pé tí èèyàn bá fẹ́ bímọ bó ṣe ń ṣẹlẹ̀ bí èèyàn ṣe máa bímọ sáì tí èèyàn máa rí tó bá fẹ́ jábọ́ sáì tí mo ní ìwọ ọmọ ẹ̀ ò tí ì jábọ́ kò ní kí n mọ̀ sójú sí mi mo sáré mú ẹ̀gúsí mo mú ọlọ mo lọ torí nígbà máa ṣègbéyàwó màmí ti fún mi ní ọlọ tí máa lò mo sáré lọ àtàtà àti gbogbo ẹ̀ mo ti sáré lọ mo wá ṣe ẹ̀gúsí gan tí màmí kọ́ mi gan ṣe ẹ̀gúsí tá ń ṣe ní ìsìn wọ́n á fomi sí á fi pò á ní ọmọ ẹ̀rọ àlùbọ́sà á fògbó ẹ̀ wọ́n á ṣe jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ á dànù epo wọ́n á ná dín ẹ̀gúsí wọ́n á ná ṣe báyìí kò ní ìdí gbogbo yẹn àwọn ọmọ sìn bá ṣe ń sè bẹ́ẹ̀ bá jẹ oúnjẹ patí mi gan-an tó bá jọ máa gbà ó kàn jẹ́ ní oúnjẹ gidi mo ṣe oúnjẹ àgbà fún màmá mo ṣe ẹ̀gúsí yẹn tẹ́ ẹ bá ń jẹ ẹ̀gúsí nígbà yẹn báyìí ẹ̀gúsí yẹn ó máa yí lẹ́nu báyìí ni bí ẹni jẹ yín bí ẹni jẹ yín ẹ ṣe máa tún pẹ́ ó máa yín ni ó máa tún pẹ́ lẹ́nu mo ṣe fún màmá yìí mo wá èlò tó dáa mo fún màmá mo sì tẹ ẹ̀bà sílẹ̀ mo lọ ọkàn ìyá yẹn súre fún mi gbà mò ń lọ màmá ní wàá lọ láyọ̀ o wàá bọ̀ láyọ̀ o mo láàmì mọ̀mọ́
dáhùn pé mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀ ilé ọkọ mi dáa o gbogbo wọn pátá kò sí èyí tí ò dáa. bó wàá lobìnrin kan ṣe fẹ́ ṣe nígbà tó bá ní ìyá ọkọ aláṣejù? àwọn obìnrin kan máa ní ìyá ọkọ àwọn aláṣejù ni oúnjẹ nìkan ni wọ́n mọ̀ ká fowó rárá ṣe ti rí ìyá ọkọ tí ń bóra rí ẹ ti nírìírí oríṣiríṣi wọ́n ti kó oríṣiríṣi irú ẹjọ́ bẹ́ẹ̀ wàá bá yín rí bó lobìnrin kan ṣe lè ṣe tó bá ní ìyá ọkọ aláṣejù. ṣe rí ẹ ṣe sà ṣe rí ìyá ọkọ a lè rí bákan náà a lè rí bákan náà o kò sí bá ṣe fẹ́ ṣe ṣe rí kí èèyàn tó rọ̀ náà ká tó ṣe ẹlòmíín rọ̀ náà ìwà ni ẹ má jẹ́ atanra wa ìwà ni ìwà ṣe pàtàkì ṣé gbogbo téèyàn bá wà nílé ọkọ ni gbogbo wọn á ṣe ni ọ̀nà òde tálàṣejù ń bẹ̀ wọ́n á wà ń bẹ̀ á ti mọ̀ pé ilé ọkọ àwọn màmá wa ní ilé ẹ̀kọ́ ni inú ìwé òwe yẹn ó ní òfin ó ní pamọ́ kí o lè ní àlàáfíà tí èèyàn bá ti mọ̀ pé bí ìyá ọkọ ìṣerírì ẹjọ́ torí Ọlọ́run àádọ́dẹ ni ó. obìnrin sọ̀rọ̀ ẹ̀ dọ̀dẹ̀. èèyàn àádọ́dẹ ni kó lè jẹ́ ráyè jẹun kó lè jẹ́ ráyè pẹ́ kí n lè lálàáfíà Bíbélì ṣe sọ èèyàn sọ̀rọ̀ ẹ̀ dọ̀dẹ̀ ni ó. ṣe rí ẹ ti mọ nǹkan tó ń fẹ́ dẹ́ bọ́kọ mi ṣe gbọ́n ṣe dúró yìí ẹjọ́ tí wọ́n bá sẹ̀mí nílé ọkọ mi tí wọ́n sọ̀rọ̀ n tó le tọkùnrin ò gbọ́dọ̀ gbọ́ tọkọ èèyàn gbọ́dọ̀ gbọ́ mi ní sọ fún wọn. tó túmọ̀ sí pé kì í ṣe pé bóyá bẹ́ẹ̀ ṣe ń sọ pé ó dùn kì í ṣe pé bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀ smooth lọ bẹ́ẹ̀. dádì kò ń ṣe bẹ́ẹ̀ o kò ń ṣe bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ gbọ́n ni o ẹ gbọ́n ni tó ní ọmọ mi èmi máa ń láìkì ìwé òwe gan tòró máa ń fẹ́ kọ̀yàn lẹ́kọ̀ọ́ ṣe rí àwọn màmá tí a náà lè wọ́n máa lè díẹ̀ orí ọ̀fẹ́ náà níyàwó ọmọ náà ló fi máa gbà fún wọn kò sẹ́ni tí ò ní ìwà tiẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ìwà ní í ṣe ìwà àárọ̀. ìwà ní í ṣe ìwà àárọ̀. kò ní í ṣe é rọ tí wọn náà bá fẹ́ sọ pé yes ìyá ọkọ mi le ó burú wọn náà fẹ́ gbọ́wọ́ ìburú ó lè pẹ́ nílé ọkọ yẹn torí kò sí ọkọ ẹ wò bá ti wulẹ̀ ká ṣe tó ọkọ yẹn fẹ́ rìn yẹn tó kò sí ọkọ kan tó máa rí wípé òun sọ̀rọ̀ fámìlì láì dá lójoojúmọ́ òun tiẹ̀ wá ṣe ń tó dáa òun sọ̀rọ̀ yáhùn láì dá lójoojúmọ́ wọn ṣe ń tó dáa bọ́ bá gbèlè lẹ́yìn tẹ́ ẹjọ́ ń sẹ́ irọ́ ni o bọ́ bá le ẹ̀yin ẹ gbé ọwọ́ rírọ̀ ẹ má bàa fa ọwọ́ yẹn rárá ẹ fún kí ni nǹkan tóbìnrin tó ń fẹ́ torí ìyá ọkọ mi burú ń tòótọ́ fàlíwèrè pé ni torí pé ọmọ ẹ̀ ló fẹ́ kò fẹ́ ìyàwó yẹn rárá o bí ẹni pé kó lọ ìṣe ní bọ́n bá jọ jókòó á tì dànù á fojú tì dànù bọ́n jọ ń jẹun á fojú tì dànù ẹ wo sùúrù ní kíyàwó yẹn lọ ní o òun ló máa pẹ́ torí àwọn yẹn máa tó lọ ó máa pẹ́ nílé ọkọ yẹn gan èkejì ni pé ìwà rẹ̀ yẹn ó fi ń ra pàápàá ilé àwọn ọmọ yẹn ó fi ń ra padà fún ọmọ ẹ̀ ó fi ń gbà ni. fún ọmọ tó máa bí fọkàn yẹn. bẹ́ẹ̀ ni ọmọ tó máa bí ṣùgbọ́n tó bá ní bá ń ṣe gbọ́wọ́ ló máa gbọ́wọ́ èèyàn bá rẹ̀ níbi tí kò dáa a gbọ́dọ̀ nawọ́ ìfẹ́ sí wọn tó náà fẹ́ gbọ́wọ́ tó le ṣùgbọ́n tá a bá ti nawọ́ sí wọn ẹ jẹ́ kí n sọ fihàn náà nawọ́ ìfẹ́ ọmọ ń bọ̀ báyìí gbàtọ́ ọmọ múra tọmọ fẹ́ sáré kí wa mọ́mí káàbọ̀ ọmọ yẹn gbẹ́kunlé mú yàgbẹ́ sára ó ṣe gbé bátábátá ṣùgbọ́n kò kúkú mọ̀ pé ìgbé ara ó wà ń bẹ̀ kò dá kan mọ̀ ikùn mú ẹ̀ ṣe gbogbo ẹ̀ ó ti wà sára ìfún pàápàá epo gan tó wà lẹ́nu ẹ̀ gbogbo ẹ̀ adìẹ̀wọ̀ wáìtì ọmọ yẹn wá mọ́mí mi ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ tá a bá fẹ́ kọ́ ọmọ yẹn padà kó sá fún wa ọgbọ́n tá a lè fi gbé ọmọ yẹn wá. ọmọ mi káàbọ̀ àwọ̀ mọ́ra. alágbèsọ̀ kan. bẹ́ẹ̀ ni sà inú ọmọ yẹn á wá dùn ṣùgbọ́n tá a bá sojú báyìí tàbó dọ̀tí. má dọ̀tí aṣọ mi. má dọ̀tí aṣọ mi ọmọ yẹn gbọ́n pápá ọmọ ọ̀sìn wọ́n á dẹ̀ sọwọ́ báyìí wọ́n á dẹ̀ padà ǹjẹ́ mọ̀ pé ọmọ yẹn oṣù kan oṣù mẹ́ta wọ́n lè mọ́ kí wa wọ́n á ní kí ló wá pẹ̀yìn àti lágbájá pọ̀ torí pé nǹkan tó ọmọ yẹn ti rí ni
so ń tá a dẹ̀ ṣe lẹ́nìí ìtàn ni lọ́la àwọn ìyá ọkọ yìí tí wọ́n bá gbé ọwọ́ tó le kọ́lọ́n kó fún wa ní oore ọ̀fẹ́ la fi sọ pé òfin ilé ọkọ tí èèyàn bá ti mọ̀ kò sẹ́ni tí ò lè bá gbé. ó dà báwo lèyìn ó ṣe mòfin ilé ọkọ. bá a ṣe mòfin ilé ọkọ mo sọ fún wa lẹ́ẹ̀kan ìtẹríba ó ṣe pàtàkì ṣe rí kò sẹ́ni tèmi ò lè kúnlẹ̀ fún un. mo ti sọ fún yín pé mo ti kọ́ nídìílé kan ìdílé ẹ̀gbọ́n mi bàbá mi ni wọ́n first born màmá mi ni wọ́n dẹ̀ ti sùn nínú Olúwa báyìí general overseer ni wọ́n mo kọ́ lọ́dọ̀ ìyàwó wọn nípa ìtẹríba. so ìtẹríba ni kókó fóbìnrin. bẹ́ẹ̀ ni ni kókó ní òfin àkọ́kọ́ òfin pàtàkì. òfin àkọ́kọ́ ní ìtẹríba. jẹ́ kí fún ọkọ rẹ ní ọ̀rọ̀ sọ fún àwọn ẹbí ọkọ rẹ ní ọ̀rọ̀ sọ rí bí ẹni pé ò rí gbọ́ bí ẹni pé ò gbọ́ sátífíkẹ́ẹ̀tì tó gbà yẹn lọ́ọ́ rí bọ́bì kan ilé ọkọ ló ti dé yẹn owó tó ní yẹn rí bọ́bì kan o ẹ̀dùn náà owó yẹn gan pàápàá tó ní ta lónìí èso o ti kó délé ọkọ lónìí gbogbo ọgbọ́n tó ní yẹn ọkọ lónìí kí ló dé tó kú wá sọ̀mìtì ẹ̀ òní máa ń ṣe kí ò jẹ́ kí ẹlòmíì kó rí ilé ọkọ gbé òfin ilé ọkọ ìtẹríba ó ṣe pàtàkì torí bíbélì sọ fún wa bẹ́ẹ̀. ọ̀dà ńgbà tí bàbá ń bá wa sọ̀rọ̀ nínú ètò tá a ṣe kọjá wọ́n ní nígbà kan àwọn ò rí báwọn ṣe rí yìí o Ọlọ́run ló gba ọkàn àwọn padà o ṣé ńgbà tí wọ́n fẹ́ wá dẹnu kọ yín pé àwọn fẹ́ kẹ́ ẹ máa fẹ́ra ṣé wọ́n sọ fún yín táwọn jẹ́ tẹ́lẹ̀ irú èyàn táwọn jẹ́ pé àwọn máa ń mú gbó àwọn èyí tí ẹ ṣe èèyàn Ọlọ́run bíi tàsìkò yìí ṣé wọ́n ṣàlàyé fún yín. rárá o wọn sọ o nígbà àfẹsọ́nà àwọn sọ o wọn ti mẹ́nu bà rárá. ìgbà tẹ wá gbọ́ nígbò ìyá tẹ gbọ́ bó lè ṣe fíìlì. níbo jẹ́ sí pé kò sẹ́ni tí ò ní nǹkan àtijọ́ kò sí ṣé rí ẹni tó wá sọ pé àwọn kan máa sọ pé rárá o mi ò ní nǹkan àtijọ́ even muslim gan-an ni mí láti ìgbà tán ti bí mi bàbá mi ń kírun ni ìṣẹ́jú márùn-ún wákàtí márùn-ún wọn yẹn kò tiẹ̀ yẹ wọ́n ń kí ni àwọn forí lé náà ṣe gbá ìmí àní ọmọ pásọ̀ tiẹ̀ ni mí láti gbọ́n ti bí mi wọ́n bí mi inú Jésù ní sóò mi ò dẹ́ṣẹ̀ irọ́ ni àmú bíbélì lékè ni irọ́ ni kankan wà tó ṣe kankan ò sí bá ṣe fẹ́ ṣe kankan wà tó ṣe eré mi náà nígbà tí ibi tá a bí mi sí ìdílé kìrìsìtẹ́nì bá dẹ̀ ṣe bí mi à ń lọ ṣọ́ọ̀ṣì náà à ń gbogbo kìnìtàn ní àṣẹ là ń ṣe àgbẹ̀ àti gbogbo ẹ̀ là ń ṣe gbogbo ẹ̀ ṣé kí wọ́n sọ pé yẹ́sì o pé mi ì ní ẹ̀ṣẹ̀ mo rí i pé nígbà tí mo wá ń lọ sí gospel mo rí táwọn èèyàn ń jẹ́rìí sí agbára Ọlọ́run wípé mo dúpẹ́ o ìgbà kan mo ń ṣe báyìí ìgbà kan mo ń ṣe báyìí ìgbà kan mo ń ṣe báyìí mi ì ṣe mọ́ mo wá sọ fún Ọlọ́run Olúwa fi ara mi hàn mí wádìí mi Olúwa wọ́n ní àwọn ń ṣàgbèrè mi ò dẹ̀ ṣàgbèrè àwọn ń jà mi ò ń jà kíní kan Olúwa nǹkan kan wà mo ní àwọn nǹkan kan látijọ́ tí mo ti ṣe ṣé lè máa mú mi lọ sọ́run àpáàdì ni nǹkan kan wà nǹkan àtijọ́ tí mo ti ṣe tí mi mọ̀ Olúwa ṣíjú mi sí jẹ́ kí n mọ̀ Ọlọ́run wá dá mi lóhùn wípé náà ọ̀kàrẹ̀ ó wá ṣí ojú mi sí mo wá rí ara mi rírí ara mi tí mo rí ara mi ṣe bẹ́ẹ̀ mi ò mọ̀ pé tẹ́lẹ̀ mi ò mọ̀ pé mo wà ní Emere tẹ́lẹ̀ nígbà yẹn mi ò mọ̀ àṣé ní ìgbà yẹn màá kàn rí pé mo sùn màá rí pé yes kí ni magnet kan á mú mi mọ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi ò kúkú máa tún lọ ṣọ́ọ̀ṣì à ń kọrin gbogbo nǹkan bá ní ká ṣe òun là ń ṣe màá kàn rí pé magnet mú mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá dẹ̀ ti bí ìṣẹ́jú kan nígbà bẹ́ẹ̀ tó ìṣẹ́jú kan á dẹ̀ lọ. ṣùgbọ́n bàbá mi nínú Olúwa bàbá Ọbádáre mo wà ní Àkúrẹ́ nígbà yẹn bàbá tán bí bàbá Ọbádáre wọn ti kú nígbà yẹn àwọn ọmọ yẹn sì wà àjọ wà nígbà yẹn ní Àkúrẹ́. so ní bàbá wa àwa máa ń chọ́ọ̀chì wọn la dẹ̀ máa ń lọ
bàbá wa máa ń gbà àdúrà tí bàbá máa ń gbà ní ojoojúmọ́ ni ṣùgbọ́n àánú ayé yín ẹ máa gbàdúrà ṣùgbọ́n yẹn làwọn ń gbà. So ibi mo ti ń gbàdúrà yẹn tọ́lọ́ máa tú àṣírí. àwa lọ sọ́dọ̀ bàbá láàárọ̀ bàbá pray a máa ń wẹ̀ fáwọn ọmọ wẹ́wẹ́ a máa gbàdúrà. wọ́n wá sọ fún ẹni tí mo wà lọ́dọ̀ wọn lákùrẹ́ pé ọmọ yìí ọmọ ìlémèrè o. inú bí mi gba bàbá sọ inú bí mi torí mi ò lè mèrè èmi tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì akọrin ni mi òótọ́ sì ni mi ò lè mèrè o mi ò bá wọn jẹ mi ò bá wọn mu mi ò bá wọn lọ nú omi mi ì bá wọn ṣe kí ló dé mi ò lè mèrè náà inú bí mi mo lọ lé. ṣé nígbà tí mo wá lọ lé yẹn ẹ̀mí yẹn wá ní ó dẹ̀ máa gbàdúrà kó o máa gbàdúrà pé ẹ̀mí mèrè inú ayé ẹ̀ kó jáde mo lóòótọ́ mà ní. ìgbẹ́ tá a bá ti ní a máa gbàdúrà ẹ gbàdúrà fún nǹkan kan mà ní olúwa èmi èmèrè rè wájú ẹ olúwa èmi èmèrè olúwa lè jáde èmi èmèrè ti dé èmèrè rè wájú ẹ olúwa èmi èmèrè inú ayé mi olúwa ti jáde kò sí deliverance ń gbà yẹn olúwa èmi èmèrè inú ayé mi olúwa ti jáde olúwa ti máa wá máa gbàdúrà yìí máa gbàdúrà yìí bá gbàdúrà àwọn ìbùkún ṣe ìbùkún wo tiẹ̀ lèmi ń gbà àní ẹ̀mí èmèrè inú ayé mi ni mo máa ń gbà láàrin gbogbo èèyàn mà ní ẹ̀mí èmèrè ti jáde. pọ̀ wá di ọjọ́ kan ni olúwa wá fi ara mi hàn mí ẹ̀mí ìdè so nígbà tó di ọjọ́ kan olúwa wá fi ara mi hàn mí làwọn ẹ̀mí orí burúkú ìdè àwọn ẹ̀mí wèrè bíbélì dẹ̀ tó sọ fún mi oníwèé Éfésù yẹn náà ni ó ní kí n má ṣe bá àwọn aláìléso ẹgbẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀ ó ní ṣùgbọ́n kí n máa bá wọn wí. bàbá mi tí mo sọ bàbá mi jẹ́rọ fa sí àìgbọ́n mi àwọn sùn sórí bẹ́ẹ̀dì àwa lẹ́kọ̀ọ́ ìyàwó wọn sùn èmi sùn sórí bẹ́ẹ̀dì kan mo kàn rí tí àwọn yẹn dé láti ibi ògiri bíbélì tó sọ wípé ó ní ọ̀nà kan náà máa gbà wọlé ṣùgbọ́n wọ́n á gba ọ̀nà méje wọ́n á gbà jáde ǹjẹ́ mọ̀ pé òótọ́ ni. wọ́n yọ sí yín láti inú ògiri. bẹ́ẹ̀ ni wọ́n yọ dé ni gbogbo wọn dẹ̀ wọlé láì ṣílẹ̀kùn. aṣọ òun náà wọ̀. oríṣiríṣi aṣọ orí burúkú náà ṣàgbé sọ́rùn bí wọ́n ṣe wọlé báyìí èmi ti sùn mo ṣe sùn náà ni mo pray mo kàn rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ń dá iná mo rí iná ní ẹ̀gbẹ́ mi báyìí tí wọ́n dá iná yẹn tí iná yẹn ṣe yáyáyá wọ́n ní ìlẹ́ o wọ́n jókòó ọ̀gá wọn wá gbé odó ó jókòó síbi àkàtà mi báyìí mo fẹ̀yìn sùn ni àwọn ẹ̀mẹ̀wá wọ́n jókòó báyìí wọ́n jókòó ẹni tó bá ti wo kíní Heart of Man tán fi ń kọ́ wa wọ́n lo ìwé kan Heart of Man ni ẹjọ́ òtítọ́ ni wọ́n mú kíní tó fi ń ṣe bí ayin ọkọ̀ wọ́n fi dólẹ̀ báyìí gbogbo wọn mú dání torí Heart of Man náà fi ń kọ́ wa ń gbà yẹn Heart of Man yẹn ni náà fi máa ń kọ́ wa ó wọ̀n báyìí wọ́n ní níbo ló lọ láti jọ yìí tá a rí ọ wọ́n láti ń wọ̀ àti fẹ́ pẹ́ ti pẹ́ torí nígbà tí èmi ti kúrò ní ìlú tí mo ti lọ sọ́dọ̀ bọ̀dá mi Agbara ti dé mo dẹ̀ ti ń gbàdúrà ní Emere náà ni mo bá débẹ̀ Olúwa lé jáde àti ń wọ àrí ọ̀ ńbo ló sá pamọ́ sí so ibi ló wá wá gbọ́ o lẹ́nìí la máa pẹ́ torí tá a bá pẹ́ wàá tún pe ọkùnrin olóòótọ́ yẹn tó o bá pe ọkùnrin olóòótọ́ yẹn yóò gbẹ̀ lọ́wọ́ wa òní la máa pẹ́ wọ́n ti mú mi lẹ́nu ẹgbẹ́ lákọ̀ọ́kọ́ mo sọ fún ẹ pé mágnẹ́ẹ̀tì kan ó máa ń mú mi tí mi ń lè sọ̀rọ̀ tí mi ń lè gbapá tí mi ń lè gbẹ́sẹ̀ lẹ́nìí náà ni la máa pẹ́ wọ́n ti di ẹnu mágnẹ́ẹ̀tì yẹn ti mú mi lọ́wọ́ ó ti mú mi ní gbogbo ara àtẹnu mi lè sọ̀rọ̀ mọ́ mo kọ̀ wá báyìí mo kọ̀ dúró báyìí. à ń wò wọ́n. mò ń wò wọ́n ni ṣùgbọ́n bí mo ṣe ń wò wọ́n yẹn bẹ́ẹ̀ ni ṣe rí inú èèyàn ò ní ẹ̀mí wà inú ẹ̀mí ni inú ẹ̀mí wà ìrònú èèyàn ò ní èrò rere àti èrò búburú tí ń jáde wá bíbélì sì sọ fún mi pé ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa òun là ó gbàlà mo wá ń fi èrò inú mi mo fi wá ń pe Jésù mi lè pe gbogbo bímọ kò sí kankan láyà mọ́ kò sí nǹkan kan èrò inú mi mo fi wá ń pe Jésù mo ń wo jẹ́rán over sí àwa mo ń wà lórí bẹ́ẹ̀dì
mò ń wo ìyàwó wọn lórí bẹ́ẹ̀dì wọn lè gbà mí wọn lè dìde mo wá ń pe orúkọ Jésù mo ń fi ìrònú lásán pé. ok ibì kan náà lẹ́jọ́ sùn sí. ibì kan náà lájọ sùn sí mo wá ń fi ìrònú mo wá ń fi pe Jésù Jésù lórúkọ Jésù lórúkọ Jésù bí mo ṣe ń pe orúkọ Jésù yẹn àwọn sọ pé tó o bá pe ọkùnrin olóòótọ́ tó o bá tú ọ sílẹ̀ ó pe ọkùnrin olóòótọ́ yẹn yóò tú ẹ sílẹ̀ àní tú ẹ sílẹ̀ òní la máa fẹ́ wọ́n dá iná yẹn ní ìlọ́po wọ́n wá ní kán dè mí lọ́wọ́ kán dè mí lẹ́sẹ̀ wọ́n dè mí nítòótọ́ gbogbo ọwọ́ gbogbo ẹsẹ̀ wọ́n ti dè mí wọ́n fòkun wé mi gan ni so mi lè jàǹpata wọ́n ní òní lópin kán jù mí sí. ẹ̀yin nìkan lẹ ń rí wọn. èmi nìkan ni mo rí wọn a sì jọ ń sọ̀rọ̀ báyìí náà ni. o ìrònú tí mo fi ń pe orúkọ Jésù yẹn bí idà olójú méjì bó ṣe jáde nìyẹn wọ́n wá fi idà olójú méjì yẹn wọ́n wá fi lé bọ̀dá mi lọ́wọ́ tán sùn yẹn jẹ́rọ fa sí àyẹn wọ́n ní kó gbà. ìyẹn bíi vision. ìyẹn bíi vision. ok wọn jí lórí bẹ́ẹ̀dì wọn o ìyẹn bíi vision. ẹ̀yin kàn rí yẹn bíi vision. èmi kàn rí yẹn bíi vision. wọ́n fi lé wọn lọ́wọ́ so àwọn wá mú idà olójú méjì yẹn wọ́n wá fi báyìí ṣẹ́jú mi kòrókòró mo ti rí tí apá ń gé orí ń gé ẹsẹ̀ ń gé gbogbo ara wọn wá ń gé pálapàla jẹ́ ń gbọ́ lórí burúkú yìí wọ́n ì kú o ètò àmọ́ ń sọ pé yá ó ti kú kìnnì kan wọ́n ì kú ṣé rí àrò ògiri èmi ọmọ bí gbogbo ọ̀nà ṣe wà lára ògiri sà àti apá wọn tó gé gbogbo ohun tó gé ní kọ̀ọ̀kan ó sì ń gba inú ògiri lóde ń jáde gbogbo wọn wá kí sójú kan náà má o ó wá di pé ògiri yẹn wá ń lanu wọ́n wá ń jáde síta kálukú wọ́n ń sáré lọ síta bí mo ṣe gba ìtúsílẹ̀ tí iná kú tí okùn já ní ọjọ́ yẹn nìyẹn tí mo ní àlàáfíà tí mo bọ́ ní ọwọ́ wọn. mo sọ fún ẹ pé kò sí ẹni tí ò ní pàṣà olúwa ló fi hàn mí kí n lè ní testimony pé so èmi náà mo ti ní pass mo nínú mi wá dùn pé ẹ̀yin ará bí èmi náà ti ní pass ohun àtijọ́ ti kọjá lọ ṣé mọ̀ pé kí níyẹn ìbá mú mi lọ sọ́run àpáàdì torí èmi ò mọ̀ ṣé ẹ ráwọn tán mọ̀ mo pín ẹ kú oríire o àwọn tán mọ̀ ẹ̀ṣẹ̀ wọn mo kí ẹ kú oríire o ìkan wà tó farapamọ́ téèyàn ò mọ̀ tó sì lè mú èèyàn dé ọ̀run àpáàdì èyí tó farapamọ́ yẹn nígbà tí àwọn èèyàn ń jẹ́rìí èyí tèmi náà wá gbàdúrà pé mi náà mo fẹ́ mọ ibi tẹ́sẹ̀ sápamọ́ sí lára mi mo fẹ́ kó wádìí mi òun lọ́lọ́run gbé jáde ọlọ́run sì wádìí mi. ṣẹ̀rí àlàyé yín yìí ni yóò bí nǹkan míì tá ó sọ̀rọ̀ lé lórí nígbà míì tí mo bá padà wá nípa pé ǹjẹ́ ni ọkọ ọ̀run wà bí tó bá wà ìmọ̀ sí ta ni báwo là á ti lè rẹ àti rẹni tó sọ pé ẹgbẹẹgbẹ̀rún hallelujah ò lè lé ọkọ ọ̀run jìnnà à ń bọ̀ mẹ́ǹjọ́ mi kì í sọ̀rọ̀ tòní tó ẹ ti ṣàlàyé tó pọ̀ bàbá kí làwọn nǹkan tẹ́ ẹ ṣàkíyèsí pé níbi táyé dé lónìí tó ń fà á àwọn àṣewò làwọn ọkùnrin ń ṣe tí ìgbéyàwó wọn fi ń túká tí fi ń dàrú. ó pọ̀ ìwé Pétérù kejì orí kìíní ó sọ àwọn kankan àmì jèjì ló jọba ọkùnrin àti obìnrin ló jọba sọ̀rọ̀ ó ní àti nítorí mọ̀kànlá Pétérù kejì orí kìíní lẹ́sẹ̀ karùn-ún ó ní àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún àìrékọjá àti ìwà bí Ọlọ́run kún sùúrù àti ìfẹ́ ọmọnìkejì kún ìwà bí Ọlọ́run àti ìfẹ́ni kún ìfẹ́ ọmọnìkejì nítorí bí ẹ̀yin bá ní nǹkan wọ̀nyí tí wọ́n bá sì pọ̀ wọn kì yóò jẹ́ kí ẹ ṣe ọ̀lẹ tàbí aláìléso nínú ìmọ̀ Olúwa wa Jésù Kristi nítorí ẹni tí ó bá ṣe aláìní nǹkan wọ̀nyí ó fọ́jú kò lè ríran ní òkèèrè ó sì gbàgbé pé a ti wẹ̀ òun mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́. èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé inú pípé ni pípé wa ní Ọlọ́run ni ẹlòmíín gbàgbọ́ lómìn jẹ́ pásítọ̀ ṣùgbọ́n kò níwà obìnrin mi náà ò níwà ìwà ṣe pàtàkì béèyàn bá ń sọ tí iná já lẹ́nu ẹ̀ tí ò bá níwà àbùkù ló máa padà kàn torí àwọn nǹkan tí ò tọrọ máa ṣubú sí
nǹkan kan ràn mí lọ́wọ́ inú ìdílé mi tí mo sì máa fi ń kọ́yàn. Okay. èmi ò ń wo bí àìlera ìyàwó mi o. ẹ ò kí ń wo àwọn àṣìṣe. mo sì rí i pé àwọn náà kì í wo àìlera mi torí mi náà ò pé. ọjọ́ tí yẹn bá ti bẹ̀rẹ̀ sí wo bí àìlera ìyàwó tàbí ti ọkọ ẹ̀ wàhálà ti bẹ̀rẹ̀. kí ẹ máa concentrate lórí mistakes. ibi àṣeyọrí ibi tó dáa ló yẹ kí ẹ máa wò. ọjọ́ tí yẹn bá ti bẹ̀rẹ̀ sí wo àléébù ìyàwó tàbí àléébù ọkọ ó ti bẹ̀rẹ̀ sí níyọnu. ìhùn wò ó ràn èmi lọ́wọ́ kò sì fẹ́ kọ́yàn torí ohun tí ìmá lè ṣe ni ìfẹ́ kọ́yàn láyé. èmi mọ̀ pé mi ò pé èmi náà níbi tí mo kù sí tí bá wá ń wo ibi tí àwọn mi kù sí ilé àdàrú. ńgbà tí kó tó di pé a ṣègbéyàwó mo béèrè kí làwọn nǹkan tẹ́ ẹ fẹ́ kí ló tẹ́ ò fẹ́. wọ́n sọ fún mi àwọn ò fẹ́ òdì yíyàn àwọn ọmọ jàjà òun fẹ́ jà. èmi náà dẹ̀ sọ tèmi pé èmi ò ní fẹ́ kẹ́ ẹ máa rojọ́ ìdílé ká rojọ́ ìdílé síta tí n bá ṣẹ̀yìn ẹ sọ kó parí ẹ̀ tẹ́yìn náà bá ṣẹ̀mí àsọ kó parí síbẹ̀. àbùrọ̀ máa rojọ́ nìkan máa fi nǹkan mìíràn kún kán kí wà ládé. mo sì dúpẹ́ lọ́lọ́run pé títí dè ńlá tẹ̀lé tí àwọn ọmọ wa wọn ò lè sọ pé àwọn bá abẹ àti ń jáde. ẹ yanjú ẹ láàrin ara yín. tí n bá fẹ́ràn kàbí nǹkan ṣe èmi àwọn ọlọ́run ló máa ṣe kẹta wa àti ìyànjú ẹ̀ ọ̀pá ẹ̀ síbẹ̀. bí wọ́n bá tilẹ̀ ṣe nǹkan àbí mo ṣe nǹkan tí n tó jáde máa fi jáde tí n bá padà wá mi lè dé kí n tó fi wà. bẹ́ẹ̀ làwọn náà ìyẹn ti lọ nìyẹn. ó pọ̀ ti parí tó bẹ́ẹ̀ sọ pé òun ò gbọ́dọ̀ wọ̀ báyìí bínú wa káwọn bá fà ìsílẹ̀ fún Sátánì wọ́n èso nínú ìwé Éfésù kejì Éfésù orí 5 láti ẹ̀kẹ́ ẹ̀dọ́gbọ̀n lọ. now ṣe rí púpọ̀ ohun tó jẹ́ kí ìdílé máa gbóná ni pé ká máa sọ́wọ́ ara wa lọ́wọ́ lẹ́sẹ̀. òun sọ mistake yẹ. ká máa sọ àṣìṣe ara wa ká máa rántí ọ̀rọ̀ àná. ẹlòmíì mo ti bẹ́ẹ̀ nìkan àwọn bá ń yanjú ọ̀rọ̀ ojókòó ó rẹ̀ sọ̀rọ̀ tó bẹ́ almost an hour ó tún sọ pẹ̀lú déètì. ọmọ wọn ti lé lọ́mọ 20 ọdún first born wọn ó sọ̀rọ̀ títí ìyàwó ẹ̀kọ́ sọ níwọ̀nba wọn á sọ fún mọ ní arákùnrin èṣù ni ọ́ yes ìwọ gan lè sunu family. ohun tó mú kí ọmọ yín pé 20 ọdún lọ́dún yìí ó fi hàn pé ìgbéyàwó yín ti lé lé 20 ọdún ó sọ láti gbogbo ẹ̀ẹ̀kan ó sì rere ìyàwó ẹ̀ẹ̀kan tọ́ka sí àwọn àléébù ẹ̀ àwọn tó ṣe ó sì rà ó tún sọ pẹ̀lú déètì nígbà tí bẹ́ẹ̀lì sọ yìí pé káàmọ́ sì jẹ́ kóòrùn wọ̀ bá ìbínú oníbi ó ń kọ ẹsẹ̀ ìyàwó ẹ̀ sí ní dáárì ó ní dáárì iṣẹ́ rere ẹ̀ òun ṣe yàn gidi. so èmi ò rí àléébù ìyàwó mi ibi tó kù sí ibi tó dáa sílẹ̀ mi rí ó sì ràn mí lọ́wọ́. a jẹ́ pé nígbà láwọn ìgbà tó bá ṣe àwọn àṣìṣe kan ẹ máa ń rí dájú pé ẹ fojú fò dá. bá ti rí bá ti sọ òtítọ́. ṣó rọrùn láti fojú fò àṣìṣe dá bẹ́ẹ̀. ní tó dùn yàn téèyàn kan ṣe tó dùn yàn. ṣé èmi tiẹ̀ yẹ lẹ́yìn tó yẹ kó fẹ́ omidan tí ò mọkùnrin ní ìgbà tí mo ti gbé. tí Jésù bá lè gbà mí pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ mi ó yẹ kémi náà lè fojú fo àwọn kan. tòun tí Jésù bá tààrù ẹ̀ṣẹ̀ mi kò ní fún mi níyàwó tó dáa. nígbà téèyàn àti màmá fẹ́ra wọn ò mọ ọkùnrin rí. wọn ò mọ ọkùnrin èmi ò tẹ̀ ṣáájú wọn.
mo dẹ̀ sọmọdé. nígbà náà. so mo rí pé àánú mo rí gbà mo rí àánú gbà o. oore ńlá méjì tọ́lọ́run ṣe fún mi tó ga jùlọ ìkíní iṣẹ́ ìgbàlà ìkejì ó fún mi ní ìdílé. ó jẹ́ kí n lẹ́nu sọ̀rọ̀ nínú ẹbí nínú ìjọ ọlọ́run láàrin àwọn ìṣẹ́ ọlọ́run. èyí táwọn ń sọ yẹn ìfaradà ló ń jẹ́ bẹ́ẹ̀. ìgbà tí mo ṣe fẹ́ ìyàwó kì í ṣe gbogbo fámìlì ló gbà á. ṣùgbọ́n ìwà ló fi tún ara ẹ̀ ṣe lọ́dọ̀ wọn ló fi jẹ́ kí wọ́n mọ̀ pé eléyìí kì í ṣe ìyàwó ọmọ ni. tó ṣẹlẹ̀ nìyẹn. torí pé ńgbà tí mo fẹ́ wọn mo ti mọ̀ pé ìwà Yorùbá. sorry ẹ má bínú. ìwà Yorùbá ni ká máa pe ìyàwó ilé lórúkọ. bẹ́ẹ̀ni. àwa náà ti ṣe rí bàtà àmọ̀ pé kò dáa mi ò wá pe ìyàwó mi lórúkọ má bẹ̀rẹ̀ lórúkọ kí lè fẹ́ forúkọ ẹ̀ ṣe ìpè nǹkan mi lórúkọ tìá ni mò ń pè é dìá bàtà àti òdì sọmọ màmá mi ti dàgbà gẹ́gẹ́ bí ìyàwó mi sọ ti dàgbà kí lè tẹ̀ pé orúkọ ẹ̀ náà tìá àbí náà tẹ̀ ń pè ẹ́ torí màmá mi ò gbóyìnbó miss tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí pè lórúkọ gbogbo fámìlì ó máa pè lórúkọ gbogbo ọmọ yẹn pé àṣà Yorùbá ni èmi rí pé kì í ṣe ohun tó dáa nígbà tẹ́mi ò ní ẹ̀ka ò pè lórúkọ ó ṣe wá bá wọn pè lórúkọ. now mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ó gbà mí bí mo ti rí èmi náà gbà bó ti rí ó jẹ́ kí báyọ̀ àkọ́rọ̀ wà lọ́wọ́. ṣẹ́rí tí ò bá ti sí ayọ̀ ìdùnnú ìtura nínú ìdílé bíbélì ni ó sọ láti máa gbélégun àjà láti máa bá obìnrin oníyàgbé lọ. kí ẹ máa gbé ní igun ilé. egun àjà kó ló máa gbé nígun àjà lé. ok. ju kó máa bá obìnrin oníyàgbé nínú ilé lọ. igun àjà ò sì rọrùn gbé o. kò sà so kò ní ntí bíbélì sọ ni. orí rúfù. torí pé kò ní nísinmi ọkọ̀ ní balẹ̀ kéèyàn máa bọ̀ ń lé kẹ́rù máa bá ti wọlé. Ọlọ́run jẹ́ kí n ní nígbà tá a tẹ̀ dí sọ tí ogun dìde inú church tèmi gan gbàdọ̀ Olúwa dípò tí màá fi di bàjẹ́ mú mi sọ̀rọ̀ àdúrà tó sì gbà pẹ̀lú fámìlì ṣùgbọ́n tí n bá ti wọlé báyìí mo ti gbàgbé ohun tó ṣẹlẹ̀ àwọn tí mo rí gbà ní àwọn má ti darúgbó jù báyìí lọ ànífọ̀kànbalẹ̀ máa ń jẹ́ kí n darúgbó. máa gbóyàn ni kì í ṣiṣẹ́ nìkan ní gbóyàn àìnífọ̀kànbalẹ̀ máa ń gbóyàn ṣùgbọ́n mo dúpẹ́ pé mo nífọ̀kànbalẹ̀. màmá nígbà tí bàbá ń sọ̀rọ̀ lẹ́yìn sìn wọ́n ní àwọn fẹ́ yín lẹ́ni tí ò mọ ọkùnrin rí kí ni nǹkan tó mú yín ṣé àwọn ọ̀rẹ́ yín yòókù náà ṣé àwọn náà báwọn náà ṣe wà láì mọkùnrin nìyẹn tán fi ṣègbéyàwó tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ló mẹ́yìn dúró bẹ́ẹ̀ ṣé ó sì rọrùn. ṣe é rí mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run mo sì dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run lórí màmá tó bí mi àti bàbá tó bí mi. màmá mi fi kọ́ wa bẹ́ẹ̀ màmá mi gbé sí wa lọ́kàn ni wípé a gbọ́dọ̀ bára wa jẹ́ pé àwọn o bàbá tó bí àwọn kó àwọn bẹ́ẹ̀ àti ìyá tó bí àwọn ó kó àwọn bẹ́ẹ̀ pé bàbá tèmi wípé wọ́n bá àwọn nílé ni wọ́n dẹ̀ so èrè tó wà níbẹ̀ kò burú ń gbọ́ lọ́ndẹ̀ tó máa bá mi ṣe mí náà ní lọ́kàn bẹ́ẹ̀ pé yẹ́sì o ohun tó sọ ẹ̀ máa dì mú nígbà tó lọ́ máa bá mi ṣe mo gba Jésù sínú ayé mi mo lọ sí gospel àwọn ọkùnrin ò jẹ́ kí n gbádùn bí mi ò ṣe fáìn báyìí pé kínní ǹjẹ́ mọ̀ pé àwọn ọkùnrin ò jẹ́ kí n gbádùn títí tí mo fi ṣe tó ó kù ọ̀sẹ̀ méjì tí máa ṣe ìgbéyàwó ẹlòmíì sọ pé yes ó yá owó tí mo sọ gbọ́ pé mo fẹ́ ṣègbéyàwó ní ìjọba ìbáyìí òun ò gbọ́ o
ṣé rí kò rọrùn ṣùgbọ́n ó rọrùn gbà tí mo wà ní iléèwé àwọn òyìnbó wọn náà máa ń kọ́ wa níbi sáyẹ̀nsì ńgbà yẹn mi ní biology chemistry physics ńgbà yẹn òyìnbó ló máa ń wà ńbẹ̀ ṣé rí àwọn òyìnbó yìí wọ́n burú wọ́n ń ṣe àgbèrè nínú wọn dáadáa wọn ò sì kà sẹ́sẹ̀ ìyá wọn wà lọ́hùn àwọn tájọ jẹ́ mate tájọ wà ní kíláàsì wọ́n á máa lọ sí ọ̀dọ̀ òyìnbó yìí wọ́n á lọ máa bá fọṣọ ṣe gbogbo ẹ̀ ṣe á máa fẹ́ wọ́n á máa ṣe ṣùgbọ́n tán bá pín èmi lọ síbẹ̀ láti sọ pé ká lọ ro oko ilé òyìnbó èmi á lọ síbẹ̀ èmi á lọ ṣe ń tán ní ìṣe èmi ò ní wọnú ilé ọjọ́ kan tí mo bá wọnú ilé tí wọ́n ní ká tún inú ilé ṣe mo rí i pé nǹkan ń ṣe rè mo yá bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ pé látòní lọ tí wọ́n bá ti ní ká lọ tún ilé òyìnbó ṣe máa mọ̀ bí màá ṣe dọ́ọ̀jì ara mi tí mi ní wọnú ilé òyìnbó tí màá wá pé ibi kọ́ńpánì yìí nìkan ni màá tún ṣe àtìgbà yẹn òun mẹ̀ǹtẹ́ẹ̀nì ara mi lórí àwọn nǹkan yìí nítorí pé ní school ni mo ti ní problem jùlọ nígbà tí wọ́n bá ní exam dé wọ́n ti lọ sí ọ̀dọ̀ àwọn lecturers wọ́n á ti gbé ọ̀rìjò fún wọn ohun tó máa yọ rè tèmi bá ti yọ lọ́ọ̀kan wọ́n á ní kémi máa lọ kì í sèmi náà ń wá màá wá sí báyìí pé ó wá di ọjọ́ kan kíní ti pọ̀ jù mo wá lọ sọ̀rọ̀ pásọ̀ mi mo ní màá mi ò ṣe é lọ bá bàbá mi ò ṣe é lọ bá mo wá lọ bá pásọ̀ mi tó tẹ́ bá lọ bá màmí ó lọ já bá àwọn ní skul mo wá lọ mo ní ẹdì mo ní mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín wọ́n ní kí ni pásọ̀ mi dẹ̀ fẹ́ràn mi mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín wọ́n ní kí ni mo ní ẹ wò mo rí dàbí pé mo ní mi ò padà o kì í ṣe pé mo padà o mo kàn fẹ́ ṣe nǹkan kan ni o kò ní pẹ́ o màá tó padà màá wá máa ṣe gbogbo tó yẹ kí n ṣe o wọ́n ní kí ló fẹ́ ṣe mo ní mo fẹ́ fi nǹkan sí ọrùn mi mo ní kò ní pọ̀ mo lẹ́yìn yóò rí i pé kò ní pọ̀ gbà yẹn sódà náà ń lò mo ní kò ní pọ̀ tí máa fi sí mo ní màá fi sí màá kàn ṣe kinní mo ní sẹ́mi pé kò ní pọ̀ bẹ́ẹ̀ yẹn. mo ṣáà lè ṣe yọ̀yọ̀yọ̀. kó lè ṣe yọ̀yọ̀yọ̀ mo ní èékánná mi mo ní màá tọ̀ mo ní dẹ̀ mo ní màá máa fi nǹkan sí ẹnu níwọ̀nba mo ní mo dẹ̀ máa fi nǹkan sí ojú gbogbo nǹkan tó ṣáà lè ṣe mo ní màá ṣe dádì sá. dádì wa sọ fún mi ṣé ẹni tí wọ́n bá sọ fún ọmọ ọ̀sìn wọn ní wá ṣọ́ọ̀ṣì dádì kò tiẹ̀ kàńsẹ́ẹ̀lì kò tiẹ̀ pé jọ̀ọ́ má lọ wọ́n ní sọ mọ̀ pé ìbàrí ayé ìsọ̀tọ̀ ọlọ́run ni ẹni tó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ ó kú nígbà tó wà láàyè ẹni tí bàbá sọ fún mi nìyẹn bàbá kan lọ ṣé rí lẹ́sẹ̀kẹsẹ̀ mo wá rí ara mi bí ẹni pé èèyàn yàgbẹ́ tí òjò wa ń pa báyìí tójò ń pa wá rí mi lára pé yé kó lọ́rọ̀ ti jábọ́ ojú wa tì mí ẹsẹ̀kẹsẹ̀ ni òun yẹn jáde sí mi pé kí èmi kó ṣe yìí kí èmi kó ṣẹ̀ sí ọlọ́run ká mọ̀ rí mo ní ìtìjú yẹn màá lọ padà bá nǹkan mi ṣé ọ̀rìjò nítorí pé wọ́n máa rí ti ẹni ya Jésù kí ni kò sorúkọ tó ẹ síwú gbogbo ẹ̀ náà ń pè ní gbogbo ìgbà yẹn oríṣiríṣi a máa fi mí ṣe yẹ̀yẹ́ mo kúkú wá lọ padà lọ mo wá gba ìtìjú yẹn wípé nítorí kí náà fi ń ṣe torí láti bá mi lò ọjọ́ kan ṣe ní nígbà yẹn a máa ń gbin àgbàdo obìnrin gbin àgbàdo kò sí pé wọ́n sọ pé tọkùnrin ọ̀tọ̀ tóbìnrin ọ̀tọ̀ kò sí ẹ̀ẹ́jọ ṣe bákan náà ni a máa kọbì bákan náà ni ebè gígùn ni so a ti dá oko àwa lọ tún oko yẹn ṣe fertilizer everything wọ́n ti lọ fi fún wa pé ká lọ wò mo wá lọ wo oko yẹn àgbàdo tóbi ẹ̀ pé tágbàdo bá dẹ̀ ti rúwé gan tó tóbi tó dáa ó máa bo gbogbo oko yẹn ni ó ṣíjìbò gbogbo ojú ọ̀nà ó ṣíjìbò toró dáa mo wá ń bọ̀ gbogbo àwọn ẹgbẹ́ mi ti lọ wọ́n ti mú boyfriend yìí tiwọn kálukú ti fọwọ́ kọ lọ́rùn wọn ti lọ èmi ò kúkú ṣe ti Jésù ni mò ń wò mo bá dẹ̀ rà ń bọ̀ gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ mo má dá mi dání mo bá ń bọ̀ gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ mo lọ sí inú skul lọ àṣé bí mo ṣe ń lo àsán ti dẹ pápẹ́ lẹ̀ fún mi
tí mo dé ibì kan kò sí ẹni tí mo lè pè bẹ́ẹ̀ rárá. bó ṣe yọ sí mi ní jígà ọkùnrin yẹn jígà náà méjì mi náà ni ọmọ ìlówó lọ́wọ́ ìyá ẹ̀ lówó lọ́wọ́ gbajúmọ̀ ni ló bá ní àti sọ fún ẹ ò gbà ọyá ẹni tó o bá fẹ́ pè wá pè báyìí ibi o bá fẹ́ lọ ó yá wá lọ báyìí ó fẹ́ gbà gbogbo èèyàn ṣe ò ṣe lẹ́nìí ó lò máa ṣe mo bójú wọlé mo wòkè mo wá ń pe Jésù sí mi Jésù máa ń wúra wa báyìí ṣùgbọ́n ìjẹ́ mọ̀pọ̀ Ọlọ́run kò mi yọ mo yọ kúrò lọ́dọ̀ ọkùnrin Ọlọ́run bó ṣe yọ mí tí mo escape ẹ̀ kò yé mi Ọlọ́run mi kì í escape ẹjọ́ sá tí n bá ń tẹnu bọ̀ mo wà ní CCC náà ni mo wà sá nínú àwọn tó ní owó gan ní ibi tí mo ti ń ṣe ọ̀gá mi ni ó ní owó kò síbi tí kò lè dé ọjọ́ kan a jọ wà lọ́fíìsì dọ́bù 3-seater kan ó wà ní ọ́fíìsì wa so èmi ṣáà ń ṣiṣẹ́ tèmi mo ń ṣiṣẹ́ tèmi lọ wọ́n bá pè mí ó bá ní kí n wá wípé kí n wọlé pé iṣẹ́ wà mo bá dẹ̀ lọ wọlé wá bá wọn ní ọ́fíìsì bí mo ṣe dénú ọ́fíìsì mo kọ̀ rí pé wọ́n jam lẹ̀kùn yẹn bí wọ́n ṣe jam lẹ̀kùn báyìí mo ní kí ló dé ọ̀gá àwọn ní àwọn kan tí ni èmi ò fèrò sí wọn lọ́kàn torí Ọlọ́run mi ti èrò gbogbo ìyẹn rárá mo kàn rí pé ẹsẹ̀kẹsẹ̀ ọ̀gá ti bọ́ ṣòkòtò wọ́n fẹ́ wẹ̀ ni èmi ọmọ bòyán fẹ́ wẹ̀ ni so wọ́n ti bọ́ ṣòkòtò wọn ọ̀gá yẹn dẹ̀ jẹ́ nìkan tó tóbi gan tó ń yọ sí gbanlẹ̀ bẹ́ẹ̀ bíbí 3-seater yẹn bọ́n ṣe tì mí lù báyìí ṣe rí èmi Jésù kì í pẹ́ sí mi lẹ́nu mo wá ń pe Jésù ṣùgbọ́n Jésù yẹn náà okun dé o Ọlọ́run fún mi lókun lọ́jọ́ ìjọsà ọ̀gá ti wà ní ìhò ṣùgbọ́n kò ṣe ń tà lè sọ́tàn sà Ọlọ́run fún mi lókun mo borí ẹ̀ títí di ìsìn ọ̀gá mo borí ẹ̀ Ọlọ́run ràn mí lọ́wọ́ gan bí Ọlọ́run ṣe ràn mí lọ́wọ́ ń bẹ̀ yẹn kò yé mi inú bí ń bẹ̀ yẹn Ọlọ́run mi kìí fi ṣe rí ní gbogbo ọ̀nà sà àwọn ìránṣẹ́ Ọlọ́run nígbà yẹn torí pé mo jẹ́ ẹnìkan tí ó jáfáfá tí mo mọ̀ bẹ́ẹ̀ nígbà wọ́n máa ń pè mí ní ayára bí àṣà tẹ́ bá dé ìlú wa tó bá yẹ pé àwọn gospel tó wà ń bẹ̀ ń gbà yẹn nígbà kìíní yẹn wọ́n á pé àwọn aláìgbàgbọ́ gan máa pé ayára bí àṣà ni wọ́n á lá ayára bí àṣà torí mi ó ti débẹ̀ máa ti wí ọmọ wọn máa ti kó wọn lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí wọ́n ò jẹ́ kí n gbádùn gan ìyẹn àwọn nǹkan tí mo bá pàdé bẹ́ẹ̀. láwọn tán jẹ́ pásítọ̀. wọ́n tún jẹ́ pásítọ̀ ṣá wọn ò jẹ́ kí n gbádùn. wọ́n fẹ́ báyìí lò pọ̀. àwọn alàgbà bó o bá fẹ́ bó o kọ̀ ni ṣùgbọ́n Ọlọ́run ràn mí lọ́wọ́ àwọn òṣìṣẹ́ míì Ọlọ́run ràn mí lọ́wọ́. àwọn pásítọ̀ náà sì níyàwó ńlẹ̀ o. wọ́n ní ó ti wà tipẹ́ kì í ṣe ìsìn ló ṣẹ̀ṣẹ̀ wá Ọlọ́run ló ràn mí lọ́wọ́ kì í ṣagbára mi o nípa pé fájì nǹkan kì í ṣe agbára mi òun mo fi máa ń sọ fún àwọn ọmọ ọ̀sìn pé ẹni tí a bá ń sọ nípa èmi gbàgbọ́ nínú pé wọ́n ń rèpè èèyàn mo gbàgbọ́ nínú rèpè mo gbàgbọ́ gan pé wọ́n ń rèpè èèyàn ṣùgbọ́n jẹ́lẹ́mọ̀ pé ó wà lọ́wọ́ àwa náà tí ò bá ní interest Ọlọ́run lè fún yàn lókun ẹ̀ wọ́n ń rèpò ṣùgbọ́n tí ò mú bọn tí ò má dà tí ì ṣe pé wọ́n gé e pé kí ni á ní mo lọ kàwé lọ́dọ̀ rẹ̀ lọ́ bá rèpù mi lórí kórí ọmọ iṣẹ́ náà kò yẹ kí ó jẹ́ kò yẹ kó gba Sátánì láàyè tí ló yẹ kó gba ẹ̀mí Ọlọ́run láàyè ọmọ Ọlọ́run ò yẹ kó já Jésù kulẹ̀ ẹni bá ti gbà tó gba Sátánì láàyè tó wá pé ẹ ti ṣe tán ẹ wá rẹ́ẹ̀pù mi ìmọ̀ wá lóyún ìyà ó ti forí ẹ ògo ọjọ́ iwájú ó ti fi fún Sátánì kí ló tẹ̀ jẹ́ kí Jésù gba ògo yẹn èmi sì ti ní lọ́kàn pé Jésù ló máa gbogbo ìgbéyàwó mi ó wà lọ́kàn mi bẹ́ẹ̀ pé mi ní jẹ́ ọkùnrin mi kó gorí mi àfi ọkọ mi ó ti wà lọ́kàn mi so ìyẹn ló ń jẹ́ kí Ọlọ́run máa fún mi lókun láti lè borí kì í ṣe agbára mi sà. ó ní agbára ẹ bá ṣe ń wò báyìí ẹ jẹ́ wá mú eléyìí bàbá ẹ rí wípé
lẹ́yìn ìgbà tí ẹ ṣègbéyàwó tán ṣé a fẹ́ sọ wípé ó rọrùn bẹ́ẹ̀ ni lórí àwọn èèyàn pé marriage ò yí sí o bí èèyàn bá ṣègbéyàwó tán téèyàn bá di ọkọ nù ilé kì í ṣe ń tó rọrùn o iṣẹ́ ni o ẹ gbọ́. ẹ rí ìpinnu ọkàn ṣe pàtàkì kò sẹ́ni tẹ̀sán ò lè dánwò kò sẹ́ni tí ò lè fẹ́ yálò àwọn Yorùbá sọ pé àgbàrá òjò lòun nílé owó onílé ni ò ní gbà fún. ṣe rí bẹ́ẹ̀ ọjọ́ alẹ́ bá ti máa rí àárọ̀ láti mọ̀ ìpinnu ọkàn ṣe pàtàkì bí ẹ̀ ń bá pinnu pé òun fẹ́ ìdílé àlàáfíà òun fẹ́ ìdílé aláyọ̀ òun ló máa ṣiṣẹ́ o pé iṣẹ́ ni. kò sẹ́ni tí Sátánì fẹ́ kó ní ìdílé ayọ̀ àtàlàáfíà èyí ló máa nípinnu ẹ̀ tí n bá ti bínú tí n bá ń bí mi ó bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run tí n bá sọ̀rọ̀ ẹ̀ mọ́ dáhùn ẹ̀ mọ́ dáhùn ẹ̀ mọ́ dá mi lóhùn títí ọmọ àfi tẹ́ẹ̀nà bá sì ń bínú nítorí àṣẹ tí a lò ní ọdún yẹn ó dà pé kò ní sójò mọ́ lọ́rùn ni a dẹ̀ dá òjò dúró fún program tá à ń ṣe kò ní yẹn dúró bá ti ń parí program àwọn kan tẹ̀ ti jáde òjò tẹ́ ẹ tíàtì ẹ má tí ì sí ìjẹ́ lórúkọ Ọlọ́run ti bàbá ọmọ àtẹ̀yìn mọ́ ìwọ òjò mi ò tí ì sọ tán àwọn tó jẹ́ síta òjò yẹn pa wọlé ṣérú àṣẹ yẹn kí wọ́n fi dojúkọ ìdílé mi. rárá o rárá o àṣẹ. jọ Sátánì ló wà ní díẹ̀ mò ń sọ̀rọ̀ 1986 láti gbà yẹn láti mọ̀ inú bá bí mi inú ọmọ tó wàá ní ògbọ́n tí mò ń sọ mi ní sọrú ẹ̀ àjọ fún wa lófin tinubu dẹ̀ ń bá wọn náà nínú ara tó bá fi wálẹ̀ kì í ṣe pé àbí ẹ̀ títí o bí wákàtí méjì mẹ́ta rárá o ìgbà àti sọ ẹnu parí sí. bàbá ṣe lè sọ fún ẹni bá ń pinnu láti ìgbéyàwó báyìí pé ìgbéyàwó dùn. ìgbéyàwó dùn o. ẹ gbọ́ mọ̀mọ́. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbéyàwó dùn mi ò ní payà mi ò ní ìdààmú mi ò ní fòró ọkàn mo ti máa ń pé ìyàwó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò ever one day kí n regret pé mo ṣe ìgbéyàwó. torí ní ìsìn bí ò báyìí bá jẹ́ kàlẹ́ndà ni ò ní mọ̀. torí ní ìsìn báyìí ọ̀pọ̀ àwọn obìnrin gan báyìí mọ̀mọ́ wọ́n lọ ń dálé mọ́ṣú ni ọ̀pọ̀lọpọ̀ míì àwọn kan fẹ́ bímọ ní ọkùnrin bá ti fáwọn táwọn bá ti bímọ káwọn kálukú máa lọ́n lọ ẹ̀ òun fẹ́ wà láwọ ọkùnrin torí pé mọ̀mọ́ ṣé ìgbéyàwó ṣé kò dàbí ọgbà ẹ̀wọ̀n ṣé àìlómìnira ṣé ẹ̀ rí bẹ́ẹ̀ ṣá torí pé èèyàn ò kàn lé dédé travel lásìkò tó wùyàn èèyàn ò lè bọ́rẹ̀ẹ́ tó wùyàn ṣe bó ṣe wùyàn àfi kó ṣe bó ṣe wọkọ́ ṣé kìí ṣe wọn nìyẹn ṣé kìí ṣe ipò àìlómìnira ni. ẹ ṣe àdúpẹ́ sà ìgbéyàwó dùn orin kan ní ilé tí Jésù bá ń gbé ilé ayọ̀ ni ilé ayọ̀ ni ilé ayọ̀ ni ilé tí Jésù bá ń gbé ilé ayọ̀ ni ilé ayọ̀ ni ṣé rí ilé tí Jésù bá ń gbé sà kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ilé yẹn máa dáa ni ìgbéyàwó yẹn máa dùn ni tí èèyàn bá kọ́kọ́ pe Jésù sínú ìgbéyàwó ẹ̀ bó o bá tiẹ̀ ní Jésù tẹ́lẹ̀ téèyàn bá invite Jésù sí tó bá jókòó sínú ilé yẹn téèyàn gbà láyè tí ò bá sọ yí pé pálọ̀ nìkan ni kò jókòó sí o mi ì pè é sí yàrá o yàrá ni mo pè é sí o mi ní kó wá wo oúnjẹ tá à ń jẹ ní pálọ̀ o tí èèyàn bá ti fi gbogbo ẹ̀ fún àti kitchen àti gbogbo sàrà tá gbogbo ẹ̀ fún jẹ́ n sọ fún yín. tí Jésù wà ní jáàjì. tó wà ní ìṣàìsà tí kọ́kọ́rọ́ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kọ́kọ́rọ́ ilé yẹn wà lọ́wọ́ ẹ̀ ẹ jọ inú ilé yẹn máa dùn ni torí èmi ọkọ mi à ń ṣe ohun gbogbo bákan náà kò jẹ́ kó nira fún wa pọ́ọ̀sì kan náà là ń lò so kò nira fún wa rárá àkáǹtì kan náà. àkáǹtì kan náà ni tí wọ́n bá sọ pé ìdí tó jẹ́ kí n gba àkáǹtì kan láìpẹ́ yìí ni pé
nítorí pé a fẹ́ lò sí ibì kan o ni mo fi fẹ́ gbà tẹ́nìkan pè mí ní ibi iṣẹ́ tá à ń ṣe pé kí ni àkáǹtì yín gangan pé kán wá kí n mú àkáǹtì yẹn wá torí ti nǹkan kan náà làjọ ń lò láti bẹ̀rẹ̀ ayé wa wá bẹ́ẹ̀ ni lákáǹtì ọ̀tọ̀ọ̀tọ̀ kò sí o títí common pause yẹn ọ̀tọ̀ ni pé kí ni mo ṣe náà ni kì í sí kankan bẹ́ẹ̀ ibi gangan àkáǹtì kan ṣoṣo yẹn òun là ń lò kò sí ní 5 naira ní 10 naira ní àkáǹtì gbogbo nǹkan àṣẹ ní ṣé rí ilé tí Jésù bá ń gbé. àwọn ló ń tọ́jú owó Kò sí kankan. gbàtẹ́mi ń tọ́jú owó kásòótọ́ gbàtẹ́mi ń tọ́jú owó blabla mò ń náwó owó máa ń tètè tán. owó ò lè wà lọ́wọ́ mi kẹ́nìkan ló ní ìṣòro kí n fi sápò tàbí kinní kan. ṣé ìgbà táwọn à ń tọ́jú owó ó pé yín sà. ó pè mí ẹ̀gàn ní ẹ̀ ó pè mí torí pé tí n bá ní owó lọ́wọ́ tí n bá kó jáde ó lè má bá mi wọlé. mi ò ń jẹ búkú yín lọ búkà mi ò jẹ pé àwọn náà mọ̀ pé mi ò ń jẹun ta o ṣùgbọ́n ẹnìkan ò lè ní ìṣòro kí n mẹ́rin ló ní ìṣòro owó àpò kí owó sì wà lápò mi. ìbá àti ẹ̀jẹ̀ wá gbé wá parọ́ ni ẹ ti náwó tẹ́ ẹ tó wọlé. ṣùgbọ́n ńgbà táwọn bẹ̀ sí tọ́jú owó láṣeyọrí. ìgbà yẹn làṣeyọrí wọlé ìtẹ̀síwájú dé. bẹ́ẹ̀ ni so kò jẹ́ kẹ́hìn ní wàhálà àti rárá. ẹ̀yẹ́ pọ́n kálukú ló mọ́ lójúṣe ẹ̀ nínú ilé. ẹ bá ti ní ẹlúkú lójúṣe ẹ bá ti ní afẹ́ṣe nǹkan tèmi ni pé wọ́n fowó dùn mí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan mo nílò nǹkan báyìí. ẹ̀yin ni bíi pírẹsidẹ́ǹtì kọ́ńtírì ẹ̀yin lẹ́ sáìn pé. mo fẹ́ ṣe nǹkan báyìí owó pọ̀ lọ́wọ́. àwọn minister of finance. àwọn dẹ̀ àwọn mọ̀ bá ṣe máa ohun tó wà rí ẹ bá ń wá sí. so mi kò kì í ṣe òun ṣe láti pa mí lára gbà tí mo ti mọ̀ pé wọn ò sọ nàkúnà kó lè dáa náà ètò owó tó ń ṣe kò jẹ́ kí n ní problem. bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ ń jẹ́ kí ìgbéyàwó fẹ́ wu èmi náà o táwọn náà yìí lọ gbéyàwó báyìí. ẹ tẹ́ ẹ ti ní kò ní bàjẹ́. àmín. ìgbéyàwó dùn téèyàn bá lè maintain bíbélì tí ìṣe wà gẹ́gẹ́ àṣọ ìdíwò pété tó sọ fún wa ọ̀sọ́ ẹni kó má jẹ́ ọ̀sọ́ yìí tàbí kó sọ̀sọ́ yẹn náà. téèyàn bá gbé ìgbé ayé tí bẹ́ẹ̀lì fẹ́ èèyàn lè kábàámọ̀. bàbá wọn máa sọ pé wọn máa fi inú tóbìnrin gbogbo ọ̀rọ̀ kọlọkùnrin sọ fóbìnrin o ẹ gbọ́ ṣé kò ní pààyàn lára tí yẹn bá sọ gbogbo ọ̀rọ̀ fóbìnrin. kì í ṣe bí tiẹ̀ tọ̀dọ̀ tèmi. fámìlì mi tí ò bá fẹ́ kí ìyá ọmọ nǹkan kó mọ̀ wulẹ̀ sọ kó mọ̀ wulẹ̀ ṣe. ẹ̀gbọ́n mi second born màmá mi ó pe ìyàwó mi pé ọ̀rọ̀ tó o bá lè játa mọ́ sọ fọ́kọ ẹ o bàbá ẹ̀ ló fi jọ. èèyàn lè agbórùjọ́ kan fún mi kọ́ ń pé kínní tí má dẹ̀ fẹ́ ṣe nǹkan fún ní fámìlì ìyàwó mi á mọ̀ ń pa ẹ̀. àbọ̀ tí ó bá ní owó kí ni mo fẹ́ fún ṣe tí mo lọ fi jókòó ẹ̀rẹ̀ dẹ́ni ẹni báyìí mo fẹ́ fún ní nǹkan báyìí àwọn náà dẹ̀ sáyẹ̀nsì á fún ìgbà míì àwọn ni máa ní kó lọ ṣe èyí tí mi kì í sábà sọ tó máa padà gbọ́ létà tó bá jẹ́ ṣáìdì wọn gbà tí màmá sì wà láyé tí bá lọ mi ò ní dé kí n sọ pé mo ṣe báyìí fún màmá tí àwọn bá wá rí àwọn lè máa sọ. mi ò sì gba alàgàtà ń dìlé tèmi yálẹ̀ ẹ̀gbọ́n tàbábúrò ẹ̀lẹ̀ ráàrin wa nígbà táwọn ọmọ tàbí gò ráàrin wa ará àtàtì wọn ráàrin wa èmi ti ka fámìlì sára àta nínú ìgbéyàwó mi ẹ̀lẹ̀ ráàrin wa ẹ̀lẹ̀ ráàrin wa ọmọ mi sì sọ ọkọ lánàá ní mọ́tò mi sọ fún mi sọ fún ó ní ìyàwó yín ó ló ṣe bẹ́ẹ̀ ṣe wo búṣẹ́rì wọ́n mọ̀ pé ohun tí àwọn bá ṣe ni mo ṣe ohun tí n bá ṣe làwọn ṣe tí n bá ń bọ́ ọmọ wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé a come together ká wá ṣe foundation wa
ǹjẹ́ kí dáàdi òde yẹ kí dáàdi wò ní kó dé wọn á ká mọ́ lẹ́nu dáàdi wò ní kó dé tí n bá ti ń bá wọn wí ọ̀nà máa bá wọn wí o ò lè sọ mí dọ̀tá àwọn ọmọ tẹ́yìn náà bá ti ń bá wí màmá bá wọn wí àwọn ò tí ẹ̀ gbọ́ orí ìyá wọn fi lójú mi lè gbà ní first born màmá mi ó pè ọ́ mi lọ́jọ́ kẹ́mi ò mọ̀ ń dájídájí unfortunately for him àwọn wọn ò mọ o of blessed memory now wọ́n pè ọmọ bẹ̀ sí bu wọ́n sọ̀rọ̀ pẹ̀lú bínú wọn ó tún á bọ́ sí ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ìyàwó mi mi ò jẹ́ sojú ìyàwó mi ó bọ́ sí kọ́nà ní bá pè wọ́n báyìí kí ló ṣẹlẹ̀ ṣé fẹ́ dalé ìrú mi tẹ fẹ́ ń bá ìyàwó mi nú jẹ́ kí ló ṣe fún yín kí lẹ̀ ṣe ó tọ́jú ní ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ẹ̀ wọ́n láwọn ò mọ̀ ó lè mí náà mọ̀ pé ó mọ̀ ṣùgbọ́n mi ò fẹ́. pé ọkùnrin gbọ́dọ̀ wọn gbèjà ìyàwó ẹ̀. ẹ̀yin ẹ tọ́ ìyàwó mi. ẹ má jẹ́ ń ṣe bẹ́ẹ̀ o. ẹ mọ̀ pé mi ò ní bójú mi ò ní fẹ́ ṣe. bẹ́ẹ̀ yẹn bá sẹ̀mí ó tẹ́rán pé yẹn ṣe àwọn obìnrin kò ṣe ní tí ó dá sí àwọn. ṣé bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ yín màmá. bẹ́ẹ̀ ni mi ò gbà ní. ọkọ mi ta tẹ́tẹ́. torí àánú ọ̀hún ṣe tó ń bí mi nínú. dáàdi ò jẹ́ bẹ́ẹ̀ ọkọ mi ò jẹ́ bẹ́ẹ̀ o láyé torí bàbá mi ni wọ́n wọ́n jẹ́ bẹ́ẹ̀ o ṣẹ́rí ká ka ìdílé sí ọkọ mi jẹ́ ọ̀kan nínú àwọn tó ń ka ìdílé sí náà tó ń lè fi ìdílé wọn tó ń tiẹ̀ lè fi tàfà fún ẹnikẹ́ni nínú àti pé ó ṣe é gbọ́kànlé ọkọ mi ò dà mí wọn ò dà mí rí wọn ò dà mí o n tí n bá ti ṣe ọkọ mi ṣe n tí àwọn náà bá ṣe èmi náà ṣe so kò sí pé bóyá kinní kan àdẹ̀rọ̀jọ́ wa fún mi náà rojọ́ wọn fún ìdílé mi rí rírí wọn mọ̀ ẹni tó jẹ́ ìyá fún mi nínú Olúwa àti nítara ní ìsìn so tó tájọ́ ọmọ ìyá kan náà bàbá kan náà wọ́n ní ìjọ mo ṣe bẹ́ẹ̀dẹ̀ kan wọ́n ní àárín wọn rí àwọn méjèèjì pé àárín wọn rí ó dà pé dáàdì náà ṣe bẹ́ẹ̀dẹ̀ ìjọ yẹn sáà bẹ́ẹ̀dẹ̀ ìyá nìkan náà wọ́n ní àárín wọn rí bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn so mi ò mẹ́jọ lọ sílé rí kí mo tiẹ̀ fẹ́ mú lọ lé ngbọ̀n ò sẹ̀mí kí mo fẹ́ mú lọ lé lẹ́yìn gbọ́n bá dẹ̀ kíní kan dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa ni pé wọ́n á sọ fún ẹ pé táwọn bá ti so yín pọ̀ báyìí táwọn bá ti lè gba nǹkan orí o táwọn gba nǹkan anything táwọn bá gbà o ò gbọ́dọ̀ wá fẹjọ́ ọkọ ẹ̀sùn kò sí ọmọ o ti lọ nìyẹn o ò gbọ́dọ̀ sọ pé o tó padà ọkọ̀ wa kí wa ni o gbọ́dọ̀ fẹjọ́ ọkọ ẹ̀ wá sùn mọ́ ìwọ ló fẹ́ o wọ́n á discourage ẹ débi pé ó sọ pé ò fi ọkọ yẹn mọ́ so bọ́ bá dẹ̀ sọ pé o sáfẹ́fẹ́. pé n tó ojú ẹ bá rí lọ́hùn-ún o ojú ẹ bá rí o yá máa lọ. ìṣòro inú ẹ̀kú ni kò jẹ́ fún ọ àràmọ́ra. bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ fẹjọ́ sùn ní ilé so ọkọ mi èèyàn ni wọ́n o ẹni tó mọ tí wọ́n gbà wọ́n gba Jésù ìdí ojú ẹ̀ tẹ́mi gán mọ̀ pé yes torí ọkọ mi ò fẹ́ irọ́ tẹ́ ń bá fẹ́ títí tó fẹ́ ṣe pé kí ọkọ mi kan bínú tàbí kán má bá wọn rìn mọ́ kí ẹ má parọ́ fún wọn má tiẹ̀ jẹ́ ká bá rọ́ ní ọ̀rọ̀ ẹni ọmọ mi ò tiẹ̀ lè parọ́ tó o bá máa ṣe nǹkan ṣe báyìí sọ òótọ́ so ó mú ilé wa dùn torí pé irọ́ yẹn ò tiẹ̀ lè pa fún wọn tá a dẹ̀ ti mọ̀ wá ara wa pé ọkọ mi ò fẹ́ irọ́ bọ́ fẹ́ pọ̀ nǹkan ọwọ́ á fi irọ́ gbé ń dì báyìí ìjọ àṣírí bá ti tú ìfẹ́ yẹn ti lọ nkú má parọ́ rárá wọn sì ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ rìn mọ́ tòrọ́ ti pé mo rí irọ́ ẹ bá ní dádì kí dédé tí ẹ bẹ́ẹ̀ ni rìn dádì àní mo ti rí irọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan ẹni tó jẹ́ màmá fún wọn ní Olúwa tó tún jẹ́ fún wọn nínú ara torí màmá yẹn ní Jésù gan tó jẹ́ wọ́n pè mí wọ́n ní wò ọmọ ìyá kan náà bàbá kan náà ní o wọ́n ní sórí ọkọ rẹ mo yí sí pé mo tú àárín yín o mi ìbá àárín yín jẹ́ o mo láìkẹ́ o náà o sọ mọ̀ pé àbúrò mi ni ìwọ náà ọmọ mi ló jẹ́ àṣírí kan mo fẹ́ sọ fún ẹ o mo ní kí nìyẹn mo rò pé wọ́n fẹ́ sọ̀rọ̀ tí ò sí ni mo ní kí nìyẹn á lórí ọkọ ẹ mo ní kí náà ṣe wọ́n ní sórí ọkọ rẹ ọ̀rọ̀ tó o bá lè sọ síta tí wọ́n bá dà á lẹ̀ má sọ fọ́kọ ẹ o torí wípé bàbá ẹ ló fi jọ o
bá bẹ́ẹ̀ náà lóòótọ́ bó ṣe rí mi. bàbá wa ní àwò ẹlòmíín náà ní ìgbà tó ń sì fẹ́ ọkọ òun àbí ìgbà tó ń fẹ́ ṣe àwọn lọ sọ́dọ̀ wòlíì àwọn fi lọ bọ dádì ṣọ́ọ̀ṣì àwọn pé kán gbàdúrà sí fáwọn wọ́n sì gbàdúrà wọn ní ọ̀nà ni o wọ́n sì wáá rí báyìí. èèyàn fún àìlónà rẹ kọ́kọ́ bọ́ Ọlọ́run sọ̀rọ̀ mo mọ̀ pé wòlíì wà ìránṣẹ́ Ọlọ́run ṣe wà èèyàn fún ara ẹ̀ ló máa kọ́kọ́ gbàdúrà àgbàyọrí wọ́n ṣe fi kọ́ àwa o nígbà tí a gbàgbọ́. kì í ṣe pé àmọ́ sáré jàǹgàlà jòǹgó ló lọ bá wòlíì pé ẹ bá mi gbàdúrà sí o lè kọ bí okò èèyàn bíi 4 5 sọ́wọ́ ẹlòmíì akọ 7 ẹlòmíì lè jẹ́ 3 àbí 2. wọ́n á mú kan fún bẹ́ẹ̀. pé kán bọ̀ mú praise. èmi bẹ́ẹ̀ nìkan ò ní gbàgbọ́ nínú gbogbo nǹkan bẹ́ẹ̀. bóyá nítorí ìrí tí mo ti ní ló jẹ́ kí n máa sọ léyìí tàbí ohun tí mo ti là kọjá nínú iṣẹ́ ìránṣẹ́ ìṣòro tí ìránṣẹ́ Ọlọ́run tó pọ̀ jù tá à ń bá pàdé ọ̀rọ̀ ìdílé ni. àdúrà ọ̀rọ̀ ìdílé àti gbàdúrà ìdílé kì í sọ̀rọ̀ àdúrà kánjúkánjú kì í ṣe kánjúkánjú kì í ṣe sẹ́ni bá jà. kì í ṣe pé mo mú kọ wọn wá kí n wá gba ìsìnjọ́ kẹta àbí kí n gbà lójú ẹsẹ̀. rárá ẹ̀kẹ́ fi tèmi ṣàpẹẹrẹ ó ná mi ní ọdún 9 tí mo ti ń gbàdúrà mi ò fọ́ lójú mi ì gé lẹ́sẹ̀ mi ì gé lọ́wọ́ tí n bá gbàdúrà Olúwa ní kì í ṣèfẹ́ o bí n bá gbàdúrà ní kì í ṣèfẹ́ o bí n bá gbàdúrà ní kì í ṣèfẹ́ o ha bí mo ti rí níbí mo ò gé lọ́wọ́ mi ò gé lẹ́sẹ̀ àgàgà ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run bá fún lóore ọ̀fẹ́ tó lẹ́bùn díẹ̀ tó ń wúlò ọ̀pọ̀ obìnrin ló fẹ́ fẹ́ ṣùgbọ́n mo ń wò pé ìrìn àjò tó rọ̀ mọ́ ayérayé ní ọ̀rọ̀ ìdílé bí ènìyàn ń gbọ́dọ̀ sọ gbọ́ òtítọ́ o tòró dé stage kan tèmi náà sọ pé mi ì tẹ̀ ní gbàdúrà mọ́ àbọ̀ gbàdúrà nìkan lọ sọ pé òun ti rí nǹkan sí ṣùgbọ́n mo ráàánú gbà mi ò lè fi gbéraga mi ì lè fi halẹ̀ àánú mo rí gbà. ẹ sọ pé láwọn àsìkò kan nínú ètò tá a ṣe kọjá ẹni ẹ máa fa igbó gan pé tẹ bá fẹ́ bírèkì àwẹ̀ báyìí pé igbó lẹ fi bírèkì àwẹ̀ ṣe gbogbo ẹ̀. mi ò kúrò kó bá yẹ pé ìgbà yẹn mo fẹ́ ìyàwó ni bọ́ọ̀lù gí ni bá fẹ́. bọ́ọ̀lù gí obìnrin. àkókò tí mò ń sọ yẹn òrìṣà àyà wà láyà mi mo fẹ́ fi ọmọ ìlú mi. ọmọ Ìjẹ̀ṣà. tí o tájọ mọ sèrè kan náà tí ó máa gúnyán fún mi. ṣùgbọ́n ohun tó wù mí ò wù Ọlọ́run ìyẹn ló wá sún mi sínú àdúrà. ṣé mo sọ pé mo ti gbàgbọ́ tẹ́lẹ̀ mo padà sẹ́yìn ni mo á lọ sínú àdúrà ọlọ́jọ́ 3 Ọlọ́run tó mú kí n ráàánú gbà ló wá fi àwòrán yàn mí. mo á rí i pé wọ́n so àwa 3 mọ́gi lẹ́gbẹ̀ẹ́ odò wọ́n fẹ́ pa wá. mo wá ní ẹ lè pa mí lórúkọ Jésù ẹ lè pa mí lẹ́fẹ̀ẹ́ pa mí fún ẹ lè pa mí. mo sì rí ẹni Ọlọ́run sì bá mi tú okùn yẹn mo ti ń sá ọkọ̀ ojú omi yẹn ti fẹ́ gbéra tí wọ́n pè ní gbádìgbádì wọ́n á sá wọnú odò yẹn ọkọ̀ yẹn bí mo ṣe gúnlẹ̀ sí òdì kejì odò mo tají mo á sọ fún ọ̀rẹ́ mi tàjọ ń gbé pé mi rò pé àmọ́ àlè fẹ́ra òní ó ní wọ́n gbàdé òpúrọ̀ òdòdó nìyẹn nítorí ti wọra ṣé ẹ mọ̀ pé àdúrà tí mo gbà nígbà tí ìyá ẹ máa dé ìyá bá dọ̀nà rú kí ló dé ní gbogbo ohun tí mo fún ó ní kó dá padà kì í ṣe gbogbo nǹkan ló dá padà o mo rí i pé àdúrà tí mo gbà yẹn ó jẹ́ kí màmá ẹ ti mọ̀ pé ibi tí ọmọ òun lọ yìí àpọ̀ ò lè kà bọ́ọ̀lù sì yọ kí nìyẹn tọ́nà yẹn dáhùn wọn tún bẹ̀ sí gbàǹgbèsè mi ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó ṣe. nígbà tí Ọlọ́run wá mú ẹ padà sínú Jésù ní 1976 ó wá jẹ́ kí wọ́n takò ti Ọlọ́run ní àdúrà kó tó di pé Ọlọ́run yan
ìyá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi yìí ọdún 9 ni. ọdún 9. ó débì kan gbà tí mo ní mi ní gbàdúrà yẹn àwọn kan gbàgbọ́ nínú church tí mo wà ní Búkúrú lẹ́gbẹ̀ẹ́ Jos ọ̀kan nínú wọn ọmọbìnrin aṣẹ́wó ni kó tó gba Jésù. mo ṣèbẹ̀wò dọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ kan mo ní ẹ̀sà tí o lè fẹ́ pásítọ̀ ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run yọ mí tí mi sọ jù bẹ́ẹ̀ lọ tó mo ti dójú ọ̀nà mẹ́mẹ́ẹ̀tọ̀ wá pé tí ìyàwó ẹ bá ń jẹ́ ẹ lọ́la pé aṣẹ́wó lòun ó mo ṣe máa fi mo ní èdè aṣẹ́wó Ọlọ́run máa jẹ́ kó fáṣẹ́wó ó tún mú mi lọ sínú ìwé mọ́ pé ṣé bí ó ṣí à Ọlọ́run kọ́ lọ fáṣẹ́wó ẹ̀mí wájọ́ ṣí à bá bẹ̀ sí ẹ̀mí ẹ̀ bú close chapter yẹn ní ti ilẹ̀ ń ti Ọlọ́run màmá mi fi bú yín o ní tẹ wà kò wù mí ẹni tí mo lọ ti lọ bá sọ̀rọ̀ ó wù mí téèyàn ní ti ẹ wà ṣùgbọ́n mo gbàdúrà mi rí ohunkóhun Ọlọ́run bá mi sọ̀rọ̀ báwo mo ṣe máa fẹ́ ìyàwó tí Ọlọ́run ò ní sọ pé òun lọ́wọ́ sí ló sún dé ọdún 9 yìí nígbà tí mo sì wá rí àwọn tá a bẹ̀ sí gbàgbọ́ sọ̀rọ̀ kì í ṣe nínú ẹwà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ àwọn ìbéèrè tí mò ń béèrè tí wọ́n dá mi lóhùn ó ń bá tọkàn mi mu lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ìfẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ wá sínú ọkàn mi pé Ọlọ́run ò dúpẹ́ Ọlọ́run kò mú mi lọ sínú ilé family house wọn lójú àlà láì débẹ̀ rí láì délùú yẹn mo kọjá bẹ́ẹ̀ mi sọ̀kalẹ̀ ńlú yẹn rí lọ́dẹ̀ fi gbogbo ohun tí Ọlọ́run bá mi sọ Ọlọ́run wá sí mi ṣe mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu pé mi ò ṣìyàn mi tí ìfọjọ́ kan kábàámọ̀ tó bá di May ìgbéyàwó ayọ́ May 5 á pé 38 years. 38 years tó túmọ̀ sí pé obìnrin kan lè rí ọkùnrin kan kó má ní ẹwà ojú ẹwà tara kó má ṣàkíyèsí rárá kọ́kẹ́yìn má fà sí nípa tara ṣùgbọ́n kó ní àwọn ẹwà àánú kan tóun ò tí ì rí lọ́wọ́ bẹ̀rẹ̀ kó sì jẹ́ kó ń lọ Ọlọ́run fẹ́ fún tàbí ọkùnrin kan pẹ̀lú obìnrin míì tó ń wò bíi pé eléyìí ò rí bí mo ṣe máa ń fẹ́ gangan ṣùgbọ́n tó jẹ́ pé ẹwà inú kan ń bẹ tí yóò mú kí ayé ẹ̀ ó nítumọ̀ tó bá lọ pẹ̀lú rẹ̀ níbẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ò mọ̀. ìyẹn gangan ní bẹ́ẹ̀lì sọ̀rọ̀ yìí nígbà Pétérù ẹwà ìta ọmọ flag ni. ọmọ ṣí lọ. ṣé èyí ẹ̀ lásẹ̀ǹtì kó dábúrẹ́ wà. ṣé ẹ rí ẹwà ẹnu lọ́lọ́run nílò ẹwà ẹnu yẹn ni ọ̀ṣọ́ tí Ọlọ́run ṣe fún ọkùnrin àti obìnrin tí ìgbé ayé wọn fi lè dáa kì í ọ̀ṣọ́ ìta afẹ́fẹ́ yẹn ni. ṣé ẹ rí ẹwà ti inú òun ló ń ṣiṣẹ́ pẹ̀lú Bíbélì tá ń pèlè ọ̀rọ̀ Ọlọ́run ẹwà inú yẹn kẹ̀ ló ṣe é ṣàkóso ìdílé tí fi lójú tí fi láyọ̀ tí fi dùn tí gbọ́gbọ́n kan sí. ẹ ṣe gan ni o inú mi dùn fún irú ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ tó wáyé láàrin wa lónìí mo gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó ń wo ètò yìí lọ́wọ́ ni wọ́n ti rí ẹ̀kọ́ tó pọ̀ kọ́ táwọn náà á rí dìmú tí wọ́n á rí lò fún ìgbéyàwó tiwọn fún ìdílé tiwọn ìdílé tiyín náà kò sì ní yẹngẹn àbùkù kan ò ní ṣe ayọ̀ yín ò túbọ̀ mọ́ kún sí ni àti ìrẹ́pọ̀ yín lórúkọ Jésù ẹ ṣe gan ni o ó dìgbà kan náà o ẹ ṣe wọ̀nyí olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV ẹ máa pín fídíò yìí kúnrin jìnnà ẹ jẹ́ àfàdúrà kádé ètò. Ọlọ́run ayérayé a dúpẹ́ lọ́wọ́ yín tó pẹ́ Ọlọ́run ẹ̀yin Ọlọ́run ìdílé a gbé orúkọ yín ga a sì ṣe ń lọ́ba fún àǹfààní tí a tún níyì láti pàṣẹ arákùnrin wa gba ọpẹ́ wa a ò fi gbéraga a ò sì fi halẹ̀ àwa mọ̀ pé àánú ni a rí gbà tídìílé wa fi láyọ̀ tó ní ìdùnnú
tó lóyún tí gbogbo kan sí tí ò sí jà tí ò sí ìta tó sì ran àwọn ọmọ wa ẹgbà ọpẹ́ wa. Mo gbàdúrà gbogbo òdílé tó ní ìṣòro kó lu àkó dá sí ní ìfọwọ́sowọ́pọ̀ èmi àti àwọn mi. A gbàdúrà gbogbo òdílé tó ní ìṣòro ní ayé tí ó gbọ́ ọ̀rọ̀ yìí kó lu àkó dá sí kó lu àwọ̀ àyànjú sí. Gbogbo òdílé tí ó sì wà ní ayọ̀ àti àlàáfíà lórúkọ Jésù kò ní kan. Amen. Kí ayọ̀ àti àlàáfíà tó wà níbẹ̀ kó wà níbẹ̀ títí. Amen. Kó má ṣe kúrò níbẹ̀. Amen. Ẹ̀yin náà tẹ́ wá bá wa sọ̀rọ̀ yìí ìdílé yín náà kò ní dàrú o. Amen. Ibi àjálù búburú kò ní ṣẹlẹ̀ sí yín. Amen. Mo gbàdúrà wàhálà wà ní ọ̀pọ̀ ìdílé ní gbogbo àgbáyé lónìí. Lẹ́yìn ọmọ kan ọmọ méjì ilé àdàrú, lẹ́yìn ọmọ mẹ́rin ọmọ márùn ilé àdàrú. Eléyìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Irinṣẹ́ Sátánì ló ń ṣiṣẹ́. Èṣù ni ò jẹ́ kí ìdílé lálàáfíà lónìí. Mo gbàdúrà gbogbo onílé Sátánì ti wọ̀ nípa agbára ìdágùtàn kó ló tì wọ́n jáde. Mo pàṣẹ ni mi ò bẹ̀bẹ̀ gbogbo ọwọ́ Sátánì ilé kọ̀ọ̀kan ẹ̀ mọ́ ti jáde kálàáfíà kó jọba. Gbogbo ilé tó rí wa mo gbàdúrà àlàáfíà yóò jọba ní ìdílé yín. Ayọ̀ yóò wà níbẹ̀. Mo pàṣẹ ìdùnnú sí gbogbo ìdílé kọ̀ọ̀kan. Gbogbo ilé tó ti kán ẹ gba ayọ̀ Ọlọ́run kí ẹ gbé láìsí ewu. Bí ó ti wu Ọlọ́run kí ìdílé ó rí ilé tí náà yóò rí bẹ́ẹ̀. Orúkọ Ọlọ́run yóò sì dá yín lógo. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí.